أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أستغفر الله، سبحان الله، والحمد لله، ولا إله إلا الله، الله أكبر، ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته ومنتهى العلم ومبلغ الرضا. اللهم صل وسلم على سيدنا محمد الشفيع المشفع خير خلق الله، وعلى الأنبياء والمرسلين وآلهم وصحبهم أهل الله. Àti kí Ọlọ́run, a dúpẹ́ fún ọba tó jùlọ, ọba tí ń bẹ tipẹ́tipẹ́ tí nǹkan kan ò ṣáwájú ẹ̀. Nígbà tí gbogbo nǹkan ò bá sí mọ́, òun nìkan ni ó ṣẹ́kù. Àfìgbà tóun nìkan wà tí ò tí ì ṣẹ̀dá kan pẹ̀lú rẹ̀ bẹ́ẹ̀. Àfi ìgbà tóun nìkan wà tí ò ní ṣẹ̀dá kan pẹ̀lú rẹ̀ mọ́. Àfi kí Ọlọ́run, àfihàn Ọlọ́run, ọba aláṣẹ, ọba elébùbù, ọba oníkádàrá, ọba alágbára, ọba tí ń ṣèjẹ ẹ̀mú fún wa, ọba tí ń tọ́jú wa, ọba tí ń mójútó wa àtàwọn ọmọ wa, ọba tí ń mójútó wa àtàwọn dúkìá wa, ọba tí ń mójútó wa àti gbogbo nǹkan ìsìn wa àti nǹkan ìní wa. Abẹ̀wò Ọlọ́run ọba, àlékún ọlá, àlékún ọlà ṣe fún wa, àlékún kẹ́, àlékún gẹ̀ ṣe fún wa Ọlọ́run. Jóore wọ́n máa pọ̀ sí, jánu rẹ lérí wọ́n máa tóbi sí. Ọlá títóbi Ọlọ́run àtàánú ẹ̀, ọlá àkẹ́ Ọlọ́run, ọlá àgẹ́ Ọlọ́run, ọlá iyì tí Ọlọ́run ọba ṣe fún Ànábì Muhammad. Àwa fẹ́ kó bá kí Ànábì náà bá wa gẹ̀, bá a ṣàlékún àánú tó ṣe fún, bá a ṣàlékún ìyọ́nú rẹ lé lérí. Gbé ga láwùjọ àwọn Ànábì Ọlọ́run, fún ní ìṣìpẹ̀ láti lè ṣìpẹ̀ gbogbo àwọn ẹlẹ́ṣẹ̀ tó bá dijọ́ al-Qiyamah. Bá a kẹ́ gbogbo àwọn Ànábì Ọlọ́run tí wọ́n ti lọ ṣáájú Ànábì Muhammad, gbogbo àwọn tó pẹ̀lú gbogbo wọn jíṣẹ́. Ọlọ́run bá wa kẹ́ gbogbo wọn, bá wa gẹ̀ wọ́n. Wá bá wa kẹ́ àwọn òbí wa, bá wa gẹ̀ wọ́n. Bá a ṣe oore tó pọ̀ lọ́pọ̀lọpọ̀ fún àwọn àfáà tó kọ́ wa ní kéwú. Bẹ́ẹ̀ ni kó ṣe bẹ́ẹ̀ fún gbogbo àwọn tí wọ́n ń fẹ́ tiwa nítorí Ọlọ́run, lọ́kùnrin lóbìnrin, gbogbo ẹni tó ní ìdásí rere nínú ìgbésí ayé wa. Ọlọ́run bá forí rántí wọn, àwọn tó wà láyé, àwọn tí ò sí láyé mọ́. Gbogbo ẹ̀yin jàmá mùsùlùmí, akíra wa, assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Káànú Ọlọ́run ó máa bá wa gbé, kóore Ọlọ́run ó máa bẹ pẹ̀lú wa. Ẹ káàbọ̀ sí orí ètò wa, ètò yín, bí tá ti ń dára wa lẹ́kọ̀ọ́ láti inú ìgbésí ayé Ànábì sallallahu alaihi wasallam. Ọlọ́run ṣá máa fi tàmọ́lẹ̀ sáyé wa, jẹ́ ó máa wúlò fún wa, kó wúlò fún wa láyé hàn yín, kó wúlò fún wa tó bá dijọ́ al-Qiyamah. Ká má gbọ́ lásán, wọ́n fi wá sínú àwọn tí wọ́n máa gbọ́ ọ̀rọ̀ mọ́lẹ̀, ọ̀rọ̀ òtítọ́ tí wọ́n máa kó sí wọn létí ọ̀tún, tí wọ́n máa gba tòsí jáde o. Jẹ́ kó lápa rere nínú ayé wa, ọlá àánú Ọlọ́run. Ibi tá a bá dé, òun níbi tí àfọ́ òpìtàn tí ń dákọ̀ àwọn tó kọ́kọ́ gba Islam, àwọn aṣáájú tó yẹ kí kódà ìdákọ̀ wọn lásán, torí ń dà dhikri salihina tanzilu rahma. A bá ń dákọ̀ àwọn ẹni rere báyìí, ta gbé tàn Nábì síwájú, ta tún wá gbé tàn àwọn tó tún kọ́kọ́ gbà fún, tán jìyà, tán dààmú. Ta bá gbé síwájú, tá ń gbé yẹ̀wò díẹ̀díẹ̀ báyìí, ìkẹ́ Ọlọ́run ó máa sọ̀kalẹ̀, àánú rẹ̀ ó máa bá wa. Ọlọ́run ṣá jẹ́ àtọ́sà àánú rẹ̀, jẹ́ àtọ́sà foríjìn rẹ̀. Ó ti fẹ́ parí ẹ̀, ọba dé orí sàhábì Ànábì tí ń jẹ́ Waqid ibn Abdillah, níbi tó ti ní kadha ibnu Abdillahi wa Waqidu, kadha Iyasun aqilun wa Khalidu, kadha Iyasun aqilun wa Khalidu, wa amirun arba'atun banul Bukair, wa ibnu Abi Waqqas ismuhu Umair, wa ibnu Abi Waqqas ismuhu Umair, kadhaka bintu Asadin Fatimatu, kadhaka bintu Amirin Duba'a, kadhaka bintu Amirin Duba'atu,
amrun abu najiha fihim ma'dud utbatu abdullahi najilam mas'ud utbatu abdullahi najila mas'ud. ó ní kadhaka ibnu abdullahi wa huwa waqidu, ọmọ waqid abdullahi ọmọ waqid ìkànnù àwọn aṣáájú tó kọ́kọ́ gba islam lòun náà. bẹ́ẹ̀ ni kadha iyasun aqilun wa khalidun, àtẹnitá ń pè ní iyas, bẹ́ẹ̀ ni aqil, bẹ́ẹ̀ ni khalid wa amirun àti amiru, àwọn mẹ́rẹ̀ẹ̀rin tá a dákọ̀ yìí. arba'atun banul bukairi, àwọn méjèèjì àwọn mẹ́rẹ̀ẹ̀rin wá látinú ẹbí kan náà tá à ń pè ní banul bukair. wọ́n jẹ́ ọmọ fún bàbá kan náà. wabnu abi waqqas nismuhu umair, àti umair ibn abi waqqas. kadhaka bintu asadin fatimatu, bẹ́ẹ̀ náà ni fatima ọmọ asad, nínú àwọn aṣáájú lòun náà wà. òun ni ìyá tó bí sayyidina ali radiyallahu ta'ala anhu, ìyá tó bí sayyidina ali tí ń jẹ́ ìyàwó fún abu tọ́líbì tọ́tọ́ anabi dàgbà. abu tọ́líbì ìyàwó rẹ̀ ti gba islam, ìyẹn fatima yìí. sayyidina ali ọmọ abu tọ́líbì ti gba islam, janfaru ọmọ abu tọ́líbì gba islam, bẹ́ẹ̀ ni àkílù ọmọ rẹ̀ náà gba islam. abu tọ́líbì ò gba islam títí tó fi fayé lẹ̀. à ń bọ̀ wá bá ọ̀rọ̀ débi ìgbẹ̀yìn ayé rẹ̀ bó ti ràn ànábì lọ́wọ́ tó tún sọ fún ànábì pé òun mọ̀ pé òdodo lóòótọ́ tó gbé dání ẹ̀sìn mọ́lẹ̀ ni, àmọ́ wọn ò fẹ́ gba láì fi sára pé ọmọ inú òun tóun tọ́ dàgbà lòun tún padà wá tẹ̀lé, òun fìlànà àwọn bàbá òun lẹ̀, òun ò fẹ́ fìṣẹ̀ṣe lẹ̀ gẹ́gẹ́ bí àgbà ẹbí, àgbà nínú ìṣẹ̀ṣe, kó wá jẹ́ pé yọ padà wà nù tàn òun pé wọn náà lòun padà wá tẹ̀lé gbẹ̀yìn, tí ò jẹ́ ká bu Tọ́líbì ọgbà nù. ká gbé àṣà rù lórí pé àṣà àwọn bàbá, àṣà àwọn òbí ẹ dákun kí láṣà òbí fẹ́ ṣe fún ni láyé lẹ́gbẹ̀ẹ́ tí Ọlọ́run ọba ń ṣe fún ni? ṣé àṣà ló bí ni sáyé ni àbọ́lọ́run ló dá ni? ìbá dáyé la báṣà. Abu Tọ́líbì bàbá tó bí Sayyidina Ali ó ṣe bẹ́ẹ̀ kó gba ìsìláàmù tó fi fayé lẹ̀, èyí tí wà sí tún pọ̀ nínú ìgbésí ayé rẹ̀ tá a tún lè mú jáde tá a bá bá débẹ̀ àmọ́ sọ. ìyàwó rẹ̀ gba islam. kadhaka bintu amirin Duba, àti Duba ọmọ amir, òun náà wà nínú àwọn àkọ́kọ́ tí ó gba islam, obìnrin ni. amuru abu najiha fihim ma'dud, abu najiha nínú àwọn àkọ́kọ́ lòun náà wà. wọ́n ní òun tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ká Nabi sallallahu alaihi wasallam ó tó dé, òun jẹ́ nìkan tí kìí fèrí balẹ̀ fóòṣà. nínú àwọn tá a ti sọ ní ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ wa sẹ́yìn pé ká Nabi tó dé Mádínà, ká Nabi tó dé Mẹ́kà, kọ́lọ́n tó gbé dìde lójíṣẹ́, làwọn kọ̀ọ̀kan ti wà tí wọ́n rí fìrìfìrì ìmọ́lẹ̀ àmọ́ kò clear. wọ́n kà sọ ẹ ká máa forí balẹ̀ fóòṣà, sọ ẹ ká máa wá sin gbogbo nǹkan tẹ́sí káwa náà la tọwọ́ dá wọn, àwa la gbẹ́gi léèrè la sọ dòṣà, ká tún máa forí balẹ̀ fún kọ̀tẹ́ ẹ lọ́rùn, àmọ́ kọ̀ mọ́ kí la sìn pàtó. ẹlẹ́nìkan lọ́wọ́ sọ fún pé irú ń tọ́ mọ́ wí yẹn nìkan náà mọ̀ tí wà Mẹ́kà tí ń wíru ẹ̀ ẹnìkan àwọn Mẹ́kà tí ń wíru ẹ̀ ló pe rẹ̀ lánàbí Ọlọ́run ẹnì só ń bẹ̀ ló fi lọ sí Mẹ́kà. gbà ó sì dé Mẹ́kà ó gbọ́rọ̀ lẹ́nu ànábì sallallahu alaihi wasallam, ó jọ tóun náà mọ̀ tí rò tẹ́lẹ̀, ó sì rí pé ní yé ṣòpùrọ́, gbogbo tí ń pa láṣẹ ẹ má para yín, ẹ tọ́jú ọmọ òrukàn, ẹ tọ́jú òbí, ẹ sokùn ẹbí papọ̀. ìsìláàmù tẹ́ lọ́rùn, òun náà gba ìsìláàmù. bẹ́ẹ̀ ni Utbatu àti Abdullahi táwọn méjèèjì ń jẹ́ Najila Mas'ud, Abdullahi ọmọ Mas'ud àti Utba ọmọ ìyẹ́ tí wọ́n jọ ń jẹ́ ọmọ bàbá kan náà, ọmọ Mas'ud, Abdullahi ọmọ Mas'ud àti Utba ọmọ Mas'ud, àwọn méjèèjì náà gba ìsìláàmù láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. àfáà yìí ọkàn dákọ̀ àwọn díẹ̀ fún wa náà ni, ó sì túkọ̀ àwọn kọ̀ọ̀kan bíi Yasir tí wọ́n náà kùnà lérí pé ó gba ìsìláàmù ẹrú ni. ọmọ rẹ̀ náà Ammar wọ́n jọ ń lù wọ́n papọ̀ ni, àti Sumayya ìyàwó ẹ̀, àwọn mẹ́tẹ̀ẹ̀ta. ẹ rí i pé kò dákọ̀ Bilal náà wà nú àwọn tó jìyà ẹrú ni wọ́n. bẹ́ẹ̀ ni tatún ni àwọn aṣáájú nínú àwọn aṣáájú tán ti gba Islam, àwọn yẹn náà wà nú wọn. Abu Rafi', Ummul Fadl àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. náà pé kìí ṣe pé tẹ́ńṣán àfààní kọ́ ka gbogbo wọn pátápátá fún wa. ó wá tẹ̀síwájú, ó fẹ́ sọ sábàbí tí Abdullahi ọmọ Mas'ud tó fi gba Islam, bó ló ṣe gba Islam. ìṣẹ̀lẹ̀ ìyanu ló ṣẹlẹ̀ níjọ́ tí Abdullahi ọmọ Mas'ud gba Islam. ó jẹ́ ọ̀dọ́kùnrin kékeré kan
teenager ni Abdullahi ọmọ Mas'ud nígbà t'Ọlọ́run gbé Ànábì Muhammad dìde ọ̀dọ́mọ kékeré ni wọ́n sì máa rán níṣẹ́ ẹran aláìní ni nínú ẹbí tó ti wá kò sówó tó nǹkan lọ́wọ́ ẹ̀ wọ́n máa rán níṣẹ́ bá wa dáran ìmọ̀ báwọn èèyàn dáran nígboro Mẹ́kà ni wọ́n lè kó ẹran fún pé bá wa dáran kó ẹran lọ látàárọ̀ tí ó bá fi kó wọn dé lọ́sàn-án àbí ìrọ̀lẹ́ padà ó léyè kan tí wọ́n fi lé lọ́wọ́ owó oúnjẹ òòjọ́ rẹ̀ nu ní tí ń ṣe tí fi ń jẹun nù ń kọ́ lọ lẹ́ran lọ́wọ́ abẹ́ nìkan dáran lọ́wọ́ pàdé Ànábì sallallahu alaihi wasallam àfáàní ja'alahu an-nabiyyu wa huwa yar'a hunaymatan yusimuha fil mar'a hunaymatan yusimuha fil mar'a ja'alahu an-nabiyyu Ànábì bá pàdé wa huwa yar'a hunaymatan njọ́ náà Abdullahi ọmọ Mas'ud ń da àwọn ewúrẹ́ yusimuha fil mar'a ń kó wọn jẹ qala lahu sha'uka fiha labanu Ànábì ń béèrè lọ́wọ́ rẹ̀ pé sha'uka àwọn ewúrẹ́ rẹ̀ wọ̀nyí fiha labanu ṣé wàrà ń bẹ tí mo lè mu ebi ń pa Ànábì sallallahu alaihi wasallam Ànábì wá bá pàdé ń pé arákùnrin ọmọdé yìí ǹjẹ́ àwọn ewúrẹ́ tó ń kó jẹ yìí arí kan tí ó ní wàrà lára tọ́lọ́mú tó níwá tó mú tí wàrà ń bẹ nú ọmú rẹ̀ tí mo lè mu ṣẹ́wọ̀n kí wọ́n fún wọn mú náà ni àwọn tán fi ń jẹun gbà náà nù qala na'am ó ní bẹ́ẹ̀ ni lakinnani mu'tamanu qala na'am lakinnani mu'tamanu qala na'am lakinnani mu'tamanu ó ní bẹ́ẹ̀ ni a rí ewúrẹ́ tó ní wàrà lára àmọ́ èmi kọ́ mo làwọn ewúrẹ́ yìí innani mu'tamanun wọ́n fi rán mi iṣẹ́ ni àmánà ni wọ́n gbá àmánà lé mi lọ́wọ́ ni ní ìsìnkú ọ̀dọ̀ jàmbá àmánà alámánà kí máa fún yín ní wàrà oníwàrà mu. Qala Ànábì ń sọ fún pé fahal fiha idhan min shatin ma masahal fahlu idhan fatati ma masahal fahlu idhan fatati nígbà tẹ́bí yìí pa Ànábì púpọ̀ njọ́ náà sallallahu alaihi wasallam Ànábì ní ọ̀dà ó ṣe dátọ̀ lámánà tó tiẹ̀ sọ pé wọ́kọ́ ló ní àwọn wàrà yìí àmọ́ ǹjẹ́ a rí ewúrẹ́ kan ń bẹ ìwọ́kọ́ ló làwọn ewúrẹ́ yìí ọ̀dà ǹjẹ́ a rí ewúrẹ́ kan nínú àwọn ewúrẹ́ yìí tó yẹ sí pé ma sahal fahlu ewúrẹ́ akọ ò tí ì kọlù ìyẹn ni pé kò sínú oyún dépò pé yóò máa wá ní wàrà lọ́yàn ǹjẹ́ a rí irú ewúrẹ́ bẹ́ẹ̀ idhan fatati biha bá mi náwó irú ewúrẹ́ bẹ́ẹ̀ tí ó bá sóyún lára ẹ̀ fama sadara wa huwa yad'un Ànábì sallallahu alaihi wasallam wá fọwọ́ kan ọyàn ewúrẹ́ wa huwa yad'un nígbà tó fọwọ́ kan ń ṣàwọn àdúrà kan ń wí àwọn kankan nígbà tó fọwọ́ kan ọyàn ewúrẹ́ famtadda dar'uha wa darra dar'un famtadda dar'uha wa darra dar'un lẹ́ẹ̀kan náà tá Ànábì ń wí nǹkan tí ń ṣàdúrà nígbà tó di ewúrẹ́ ọyàn ewúrẹ́ tó dì í mú imtadda dar'uha ẹni ọyàn yẹn bẹ̀rẹ̀ sí ni máa yọ síta díẹ̀díẹ̀ wàdára dar'un ni omi bẹ̀rẹ̀ sí ni máa dà láti bẹ̀ làwọn rí tí omi ń kán bẹ Abdullahi ọmọ Mas'ud náà ló pìtàn yìí fara ayé òun pínjọ́ tóun gba Islam ìṣẹ̀lẹ̀ ìjọjú tóun rí lára Ànábì sallallahu alaihi wasallam irú ẹ̀dá wò lélẹ́yìí ó fọwọ́ kan ewúrẹ́ tí ò lọ́yàn tí ò sómi lára ẹ̀ ó sì fọwọ́ kan ọyàn rẹ̀ lẹ́ẹ̀kan náà wàrà sì bẹ̀rẹ̀ sí ni máa débẹ̀ wàrà sì ń dà láti bi ọyàn náà. فاحتلب الشاة واسقى ثم مش في شربه قال له قلص فقلص في شربه قال له قلص فقلص فاحتلب الشاة Ànábì wá fún wàrà láti bi ọyàn ewúrẹ́ واسقى ó mu ثم مش في شربه Ànábì fà á lẹ́fà fèrè ó mu sallallahu alaihi wasallam ndàtọ́ wa mú tán qala lahu qulus faqalas Ànábì wa ń sọ fún ọyàn náà ọyàn tó ti tóbi ọyàn ewúrẹ́ tó ti tóbi Ànábì ní okulus ọyà máa padé padà okulus máa súnkì padà faqalas lọ́yàn náà bá tún gbé mọ́ lára padà ewúrẹ́ náà tún padà sí bó ti wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó di pé ọyàn jáde lára ẹ̀ Ànábì mú ọyàn ewúrẹ́ náà láìsí ní orí pa rárá pé ewúrẹ́ náà lọ́yàn kan tó wá jáde lára ẹ̀ tó ti wọlé padà
qala fa'allimni la'alli a'lamu qala lahu Ghulaymun mu'allamun qala lahu Ghulaymun mu'allamun. Abdullahi ọmọ Mas'ud ń wo dodo ẹ̀ ń dàbí drama lójú rẹ̀ pé irú èwo túrè yìí èèmọ̀ ńlá wo túrè wọn ò rírú èyí rí léwúrẹ́ tóun kó jáde fúnra àwọn tóun mọ bó ti rí. Ọ̀hà ni alimni ń sọ fún ànábì pé a kọ́ mi lẹ́kọ̀ọ́ mo ní ntọ́pọ̀ tí mo fẹ́ kọ́ lọ́dọ̀ rẹ̀ fọ̀nà ọlọ́run mọ̀ mí la'alli a'lamu mo fẹ́ doni mímọ̀. Qala lahu Ghulaymun mu'allamun. Ànábì wá ṣàdúrà fún Abdullahi ọmọ Mas'ud díjọ́ náà lọ́gbà Islam. Ghulaymun mu'allamun ìwọ ọmọdé yìí kí ìmọ̀ rẹ máa pọ̀ sí kẹ́sìn ọmọ yìí ọ sí Abdullahi ọmọ Mas'ud fi wà nù àwọn sàábé tí Kùránì yé púpọ̀. Ó ní ká ní mo tún mọ ẹnìkan tí Kùránì yé jù mí lọ ni mi ọkọ̀ kí n gun rànkúnmí lọ bá gbogbo ìlú tó bá wà èmi Kùránì yé jù nínú àwọn tó kù lérí ilẹ̀ náà sàábé lẹ́ni tó gbogbo ẹ̀ sojú ẹ̀ láti ìjọ́ tó ti gba ìsìláàmù nínú àwọn tẹ́ mọ́ kọ wá yìí fà nábì tí wá yìí bá sọ̀kalẹ̀ yọ bá nábì kọ́ inú ẹ̀ ní Abdullahi ọmọ Mas'ud wá kódà nábì àmọ́ pé kó tún ka Kùránì fóun torí pẹ́kípẹ́kí ànábì ń dodo gbà ní mọ́ wà ànábì oṣù ní kọ́ ka Kùránì yóò máa sọ fún ànábì ká máa ka Kùránì fún wọ́n tí wọ́n sọ Kùránì kalẹ̀ fún ànábì ni mo fẹ́ gbọ́ lẹ́nu rẹ ni wá ìsì bẹ̀rẹ̀ sí ní ká kété tí ń bá ti ń kà lá ànábì ọmọ sọkún sallallahu alayhi wa sallam. Ìyẹn bẹ́ẹ̀ afáàtúwà fẹ́ sọ fún wa kí ló tún padà ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà náà ó wá tún gbé section mi wá pé bó làwọn mùsùlùmí ṣe máa kójọ ṣẹ̀sìn ìgbà náà torí pé dodo ìgbà náà wọ́n ń sá lójúlójú wọn àti lè gbé ìsìláàmù hàn síta àṣẹ náà tí wà látọ̀dọ̀ Ọlọ́run pé ẹ pariwo ẹ̀ síta ẹ gbé hàn síta. Ó wá kọ́ pé ijtima'ul muslimina bidaril Arqam bá ṣe máa kójọ sí ilé Arqam nígbàgbé pa dárúkọ Arqam ń jò ní nínú àwọn tó kọ́kọ́ gba ìsìláàmù lòun náà wà al-Arqam ibn Abil Arqam ilé rẹ̀ ni wọ́n ti pàdé watakhadha an-nabiyyu daral Arqami ilé al-Arqam ilé rẹ̀ lànàbí yàn láàyò lè sàhábì mustakhafina an qawmihimi lè sàhábì mustakhafina an qawmihimi lànàbí yàn láàyò fún gbogbo àwọn sàábé láti mọ sápamọ́ fún àwọn ará Mọ́kà kán mọ́ tí mọ ẹ̀sìn tá à ń ṣe yìí tán bá mọ̀ yọ ká wọn lára tán bá mọ̀ kálukú ó bínú wọn máa ṣe ní bòńkẹ́lẹ́ ńgbà náà. Waqila kanu yakhrujuna tatra ila shi'abi li salati sirra ila shi'abi li salati sirra. Waqila àtúrí nínú ẹgbà wa ń pé kanu yakhrujuna tatra wọn a máa jáde lọ́pọ̀npọ̀n nígbà náà tán bá jáde bọ́n ti pọ̀ tó ila shi'abi wọ́n máa lọ síbi àwọn òkè àwọn àpáta wọ́n ti fúnra wọn ní pàdé ń pàdé kí ẹja pàdé níbi àpáta báyìí ẹja lọ pàdé lẹ́yìn àpáta àyè báyìí ila shi'abi li salati sirra ibẹ̀ wọ́n ti pàdé lẹ́nìkan wàá ṣe kámọ̀ wọn à kírun bí wọ́n ti kírun nígbà náà nù sọ́rí kò tí ì sí ìkámọ̀ nígbà náà máa dé Mádínà kí ìkọ́mọ̀ tó wà bí wọ́n ti kírun lápapọ̀ tí wọ́n tán bá ti kó jọ nù wọ́n máa ń lọ yọ kí lẹ́yìn àpáta níbì kan ni níbi tí ẹnìkan ò ti ní fura mọ́ àbí lókè kan àbí kan sì pàdé ní ilé Darul Arqam ibn Abil Arqam. Hatta madat thalathatun sinina ẹ rí i pé àwọn tá à ń sọ yìí àwọn tá ànábì yọ bá sọ àwọn tá ànábì pé ní bòńkẹ́lẹ́ àwọn ọ̀rẹ́ rẹ̀ bí Abubakar àwọn ọmọ ọ̀dọ̀ tí ń gbé lọ́dọ̀ rẹ̀ Zaid ibn Haritha àwọn ìyàwó Khadija ọmọ tí ń gbé lọ́dọ̀ rẹ̀ Ali àwọn tá a dákọ fúnra wa ń jò níhun àwọn ará tòsí ni àwọn tá Abubakar náà tún sọ fún àwọn ọ̀rẹ́ tiẹ̀ náà gbogbo wọn máa yọ sẹlẹ̀ ẹ̀kọ́ kan gbòòrò wọn lọ pàdé lẹ́yìn ìlú àbí kan pàdé nílé Arqam ibn Abil Arqam bẹ̀rẹ̀ anábì tí ka Kùránì fún wọn níbẹ̀ sì ní tí kírun fún wọn. wọ́n ṣe bẹ́ẹ̀ hatta madat thalathatun sinina fún odindi ọdún 3 gbáko ni wọ́n fi ń ṣe ní bòńkẹ́lẹ́ ìyọ̀ǹda Ọlọ́run ò tí ì sí pé kí wọ́n pariwo ẹ̀ síta. wa dhahara ar-rahmanu ba'du dina wa dhahara ar-rahmanu ba'du dina lẹ́yìn ọdún 3 gbáko tán yọ ọ́ ṣe lólúwa tó ṣẹ̀ṣẹ̀ wá pariwo ẹ̀ sí síta nǹkan ó yá ẹ kéde síta báyìí. wasada an-nabiyyu jahara mu'lina ànábì ṣẹ̀ṣẹ̀ wá là á mọ́lẹ̀ jahara ní gbangba
mọ́ọ̀lì náà láì dáwọ́ bonú ìdínà zàlàtì fásídà bímọ fàmọ́ wà náà ìdínà zàlàtì fásídà bímọ wàmọ́ wà náà ìdínà zàlàtì ńgbà tí Olúwa sọ̀kalẹ̀ fún Ànábì sallallahu alaihi wasallam pé ìsùdá bímọ tó umar àwọn àṣẹ tá à ń pa ọ yìí ó yá làámọ́lẹ̀ kó túká lọ́ọ́ sọ bẹ́ẹ̀ fún wọn pé bá a ti wí nì sọ ní gbangba àtìgbà tí yìí ń sọ̀kalẹ̀ l'Ànábì sallallahu alaihi wasallam náà ti gbé sí gbangba pé àìtó yín kálá dáwọ́ bò ó yá ẹ̀yin ará Mẹ́kà nígbà tá àyà yẹn sọ̀kalẹ̀ fún Ànábì sallallahu alaihi wasallam òkè ńláńlá kan ní Mẹ́kà tó ń pè ní òkè Sọ̀fà gbogbo ẹni tó bá ti lọ múra rí àbó lọ hájìrí ti mọ òkè àpáta Sọ̀fà àtúnṣe tó bá Kaaba àti development à ń ta ilẹ̀ ńlẹ̀ à ń ṣe gbogbo ẹ̀ ó jẹ́ kí òkè Sọ̀fà kò fẹ́ dàbí òkè kan ńláńlá mọ́ nísìn nímọ̀gbà tẹ́ bá níbọ̀ láti ìsàlẹ̀ tán tí ń ṣe tàwáfù nímọ̀gbà tẹ́ kankan òkè Sọ̀fà nímọ̀gbà tí wà lórí òkè gan bẹ́ẹ̀ ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tí ò tí ì sí gbogbo à ń lẹ táyì à ń tọ́jú Kaaba bá ti tọ́jú èyí òkè kan tó ga róróró ní òkè yẹn wá ní nínú tradition wọn ní Mẹ́kà ó ní bá ṣe máa treat ẹ̀ ó ní bá ṣe máa deal pẹ̀lú ẹ̀ òkè yẹn náà wọ́n máa fi fúnra wọn làbárì ni tẹ́ bá fẹ́ ṣe ìròyìn àbẹ́ fẹ́ ṣe ìkéde tó lágbára òkè Sọ̀fà wà ní òkè tán máa lò àmọ́ irú ìkéde tán máa ṣe lérí òkè Sọ̀fà ìkéde ogun ẹnìkan ṣe ní àjò bọ̀ wá ó fẹ́ wọ Mẹ́kà ó wá bá àwọn ọ̀tá kan pàdé àbí ìró kan tẹ̀ létí pé àwọn ọ̀tá ti fẹ́ ṣígun wọ̀lú o irú àwọn nǹkan tó bá wà critical bẹ́ẹ̀ àwọn nǹkan tó bá lágbára bẹ́ẹ̀ àbí emergency tó lágbára tó ti kàn gbọ̀ngbọ̀ngbọ̀n inú wọn máa lọ sórí òkè Sọ̀fà lọ kéde ńbẹ̀ tí ó bá ti jẹ́ ní tó kàn gbọ̀ngbọ̀ngbọ̀n kì í ṣe òkè Sọ̀fà wọn máa lò òkè Sọ̀fà là Nábì sallallahu alaihi wasallam wa lọ bó ṣe pariwo tó pé gbogbo ẹ̀yin ya ma'shara Quraysh mo pé gbogbo ẹ̀yin Quraysh mo kó gbogbo ẹ̀yin mọ̀lẹ́bí Quraysh tí ń pariwo wọn tí wọ́n ń gbọ́ ohùn ẹni kálukú ń bẹ̀rẹ̀ sí ní máa fi tí ń ṣe ilẹ̀ wọn lọ́bẹ̀ àtọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbà àwọn tí ó lè lọ nínú àwọn tọ́rẹ̀ gbogbo wọn náà gbé èèyàn dìde pé wò ó lọ bá mi gbọ́ kí wọ́n ń sọ wọ́n lókè Sọ̀fà ni wọ́n gùn tán ti fẹ́ ṣe ròyìn wọ́n sì ní Muhammadu ló gùn bẹ̀ kì í purọ́ èrò wá pé bíbá èrò pọ̀ Ànábì ní in akhbartukum anna khaylan takhruju min safi hadha al-jabali turidu an taghira alaykum akuntum musaddiqin tí n bá sọ fún yín wípé àwọn kan wọ́n gun ẹṣin wọ́n fẹ́ wá kógun jà yín ní Mẹ́kà wọ́n ń bọ̀ láti sáìdì ibí tí n bá sọ fún yín pé wọ́n ti fẹ́ wọlé wọ́n ti fẹ́ jà yín lógun ǹjẹ́ pè mí nírọ́ àbẹ́ gbà mí lólódodo gbogbo wọn dá Ànábì lọ́hùn pé ma jarrabna alayka kadhiba àkárọ́ mọ́ lẹ́nu rí àkárọ́ mọ́ lẹ́yìn iṣẹ́ ní tọ́ sọ̀rọ̀ nǹkan bá fún wa tá a tún máa gbé yẹ̀ wò Ànábì wa ni ya bani Abdi Manaf gbogbo ẹ̀yin mọ̀lẹ́bí Abdu Manaf ó kọ grandfather rẹ̀ lọ́nlọ́n lọ́dákọ̀ gbogbo ẹ̀yin jẹ́ ọmọ tẹ́ẹ̀sẹ̀ látàrẹ̀ anqidhu anfusakum minan nar ẹ tètè gbára yín lọ́wọ́ ná iná mọ́ wá kìlọ̀ fún yín ó ju ogun tẹ́ ń retí ń lọ torí àṣà ní pé ní bá gun orí àpáta yóò wá kéde ogun ni èyí tí mo wá kéde fún yín ìgàn jogun lọ ìbínú Ọlọ́run ni ó ti débodè ó ti súnmọ́ pẹ́kípẹ́kí ẹ fò ṣálẹ̀ anqidhu anfusakum minan nar ẹ yọra yín lọ́wọ́ náà o fa inni la ughni ankum minallahi shay'a torí mi ò lè gbà yín lẹ̀ lọ́wọ́ Ọlọ́run tó bá dé ó tún dájú kọ àwọn Abdi Shams Bani Abdi Shams àwọn àrọ́mọdọ́mọ tọ́sẹ̀ látara Abdu Shams tí ń jẹ́gbọ́n fún Abdu Manaf òun dọ́dọ̀ ẹ̀yin tẹ́ wá látara Abdu Shams ẹ̀yin Banu Lu'ay ibn Ka'b àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ yín wá ń pariwo orúkọ ìdílé kọ̀ọ̀kan anqidhu anfusakum minan nar ẹ tètè gbára yín lẹ̀ lọ́wọ́ ọ̀nà kó tó jó yín ya Abbas mo pè wọ́n ọ̀nkù mi Abbas àbúrò bàbá mi bá ti fẹ́ràn ara wa tó láti kékeré àjọ dàgbà anqidh nafsaka minan nar tètè yọra rẹ lọ́wọ́ náà o ya Sọfíyà ó tún pé Sọfíyà ó dájú kọ́ tíyẹn náà ń jẹ́ àbúrò bàbá Nabi sallallahu alayhi wa sallam ó ní ya Fatimata binta Muhammad ya Fatimatu binta Muhammad mo pè wọ́n Fatima ọmọ mi Fatima ọmọ mi gbogbo yín pátápátá anqidhu anfusakum minan nar ẹ tètè gbára yín lọ́wọ́ náà o wọ́n ní fa inni la amliku lakum minallahi shay'a torí tí ọ̀rọ̀ bá padà bẹ́yìn yọ tẹ́ ẹ bá kú tẹ́ ẹ fi ẹbọ lẹ̀ tẹ́ ẹ fòṣà sílẹ̀
mi ò lè ràn yín lọ́wọ́ tó bá diwájú Ọlọ́run ò lànàbì ń ké fún àwọn ará Mẹ́kà. Ìyẹn já kọ́kọ́ mẹ́sẹ̀gì tá ànàbì kọ́kọ́ jẹ́ ní public, tá ànàbì ó ṣe public lecture alákọ̀ọ́kọ́ nìyẹn. Gbogbo yìí tó ṣe ṣáájú ìgbà náà àti gbogbo àwọn tó gbà fún bòńkẹ́lẹ́ ni ń bá wọn sọ lẹ́yọyọ káàkiri ní pé lágbájá wọn náà máa ṣẹ̀sìn lágbájá, kálukú sì ń yọ ọ ṣe wọ́n ń kírun lábẹ́lábẹ́ wọn jẹ́ káwọn èèyàn mọ̀. àwọn nígbà tá lọ́n ti ní fasda bima tu'mar, gbogbo àṣẹ ìyọ́yá lọ láàmọ́lẹ̀ ń ta gbangba. Ànábì sallam gòkè Sàfà ó wá pariwo fún ará Mẹ́kà. Ẹni tó kọ́kọ́ fèsì níjọ́ náà tó kọ́kọ́ dá Ànábì lóhùn òun ni Abu Lahab. Òun ló fún Ànábì lésì, mọ̀lẹ́bí Ànábì sì ni, ara ilé ẹ̀ ni, ẹ̀jẹ̀ ẹ̀ ni. Òun ló ní tabban laka ya Muhammad, ó wí bẹ́ẹ̀ lẹ́nu ara ẹ̀ bí kíyàn sọ pé kọ́mọ́ra gbá fún ọ, kò ní dá fún ọ, lẹ́nu ara ẹ̀ ló wí bẹ́ẹ̀ fún Ànábì sallallahu alaihi wasallam. Alihadha jama'atana, ó ní ṣé ń tó ti torí ẹ̀ kó wájọ́ ni, ṣé ń torí ìranù yìí ló fi ṣe tó ti torí ẹ̀ kó wájọ́, apáńtà ń ṣe tì ń sọ bẹ́ẹ̀ fún Ànábì sallallahu alaihi wasallam. Wọ́n ló tún wá gbọ́n ọwọ́ báyìí pé rádaràda. Kété tó ṣe bẹ́ẹ̀ lọ́lọ́run fi Al-Qur'an ránṣẹ́ fún Ànábì sallallahu alaihi wasallam pé tabbat yada abi lahabin wa tabba ma aghna anhu maluhu wa ma kasab sayasla naran dhata lahabin wa mura'atuhu hammalatal hatabi fi jidiha hablum min masad. Ọlọ́run ló bá Ànábì sallallahu alaihi wasallam fèsì npe n tó ké fún ni, ké fún wípé tabbat yada abi lahabin wa tabba. Ọwọ́ méjèèjì tó gbọ̀n yẹn àgbákò kó bá ọwọ́ yẹn, irú àgbákò tó tọrọ fún Ànábì sallallahu alaihi wasallam ń pé kò ní ra gbá fún, kò ní ra gbá fọwọ́ méjèèjì tó gbọ̀n ni, kò sì ní ra gbá fún wọ́n kó tó lọ́wọ́ gan wa tabba, kò tún ní ra gbá fún wọ́n gan alára. Ma aghna anhu maluhu wa ma kasab, torógun tó jẹ́ tó jà Ànábì ní Abu Talib Abu Lahabi, ogun tó jà Ànábì kò mọ níwọ̀n, òun àti ìyàwó ẹ̀ ó fìtínà Ànábì púpọ̀ jù, tí ẹ le jù. Òun ni ó tún máa lọ kọ́ àwọn yòókù, àwọn kèfèrí yòókù pé ẹ tún jẹ́ àṣẹ báyìí fún, ṣe ọmọ òṣèbọ́ ọmọ ẹbí mi ni, ọmọ ẹ̀gbọ́n mi ni, ẹjá tún ṣe báyìí fún, ẹjá tún ṣe báyìí, ẹjá tún hàn lè mọ̀ báyìí. Ọlọ́run ní ma aghna anhu maluhu wa ma kasab. Níjọ́ tí ń bá jẹ ọ níyà, gbogbo owó tó níyẹn àti gbogbo tó kójọ kò ní ràn ẹ́ lọ́wọ́. Sayasla naran dhata lahabin, gbogbo wàhálà tó wù kó ṣe láyé ó padà já sínú iná tí ó mọ jò gidi, ibẹ̀ la fi ọ sí. Wa mura'atuhu, kò ní ṣèwọ nìkan bẹ́ẹ̀, hammalatal hatabi, ìyàwó rẹ̀ olófófó, hammalatal hatabi, ìyàwó rẹ̀ tí máa sọ̀rọ̀ ẹ̀yìn tí máa bú Ànábì ńdódógbà. Wọ́n ní ìyàwó rẹ̀ máa fòṣì bú Ànábì ni, yóò máa pé wàhálà ìrí jẹ yìí, wàhálà ìrí kan ṣe kan yìí, ìyàwó Abu Lahabi. Pé ìwọ kò ní ṣèwọ nìkan bẹ́ẹ̀, ìyàwó rẹ̀ náà ẹ jọ̀wọ́ ni. Fi jidiha hablum min masad, àdè mọ́ Ọlọ́run tó bá dijọ́ alkiyama, okùn kan láti inú náà masad, àdè mọ́ Ọlọ́run yẹn ìyàwó rẹ̀. Wọ́n fún nírú mẹ́sẹ̀jì bẹ́ẹ̀ lójú ayé rẹ̀ pé iná lọ́wọ́. Ṣé mọ̀ pé gbogbo aláyẹ̀wò kí ni ó ṣẹlẹ̀ ń kálukú máa ń lọ fẹ́ yẹ̀wò pé mo fẹ́ mọ̀ kí ni ó ṣẹlẹ̀, a fẹ́ márì, a fẹ́ mọ̀ kí ni ó ṣẹlẹ̀. Ṣàárọ̀ mọ bí ṣé márèjì yìí ọ̀dà, mo fẹ́ dáwọ́ lé bísínẹ́sì kan, kí ni màá bá bọ̀ ń bẹ̀, ṣé ń rere ń bẹ̀ àbí ní rere ń bẹ̀. Ẹni kálukú fẹ́ mọ̀, tá bá ti wá sọ fún pa burú wà ń bẹ̀ ó máa fẹ́ sá káàkiri, àbí ní táláyẹ̀wò wá káàkiri kọ́hùn. Olúwa wa ń sọ fún tẹ́ẹ̀fì mọ̀ pé àyẹ̀wò nítumọ̀ lọ́wọ́ ń tọ́lọ́run bá fẹ́ ṣe. Ọlọ́run wá ń sọ tí ó ṣẹlẹ̀ f'Abu Lahabi, nke mọ́ wọ́rí tó bá dijọ́ alkiyama iná lọ́wọ́. Ṣé ẹ mọ̀ pé tó bá yẹ sí pé lọ́wọ́ ń tọ́lọ́run bá fẹ́ ṣe, a ní agbára kan, a sì létè kan ni, ó yẹ kó lè pe ń tọ́lọ́run sọ òun nírọ́ pé ọ̀dà má dẹ̀ wá ṣe Islam, kí n lè pe ọ̀rọ̀ yìí nírọ́ máa ṣe Islam, tèmi tí n bá ṣe Islam yìí ní wọ́n náà mọ́. Tó fi kú lẹ́yìn táyà yìí sọ̀kalẹ̀, tí súrà yìí sọ̀kalẹ̀, agídí yẹn náà ní ń bá lọ tó fi kú, iná tán ní yọ́wọ̀ yẹn náà lọ padà wọ̀. Ìyẹn ni pé tó bá nú àkọọ́lẹ̀ Ọlọ́run ọba pé nǹkan báyìí ó sì ọ́, kò sí ẹgbẹ̀rún ète, ẹgbẹ̀rún pé jẹ́ ń gba àlùmọ̀ǹkọ́rọ́ ìkan àbí jẹ́ ń gba kọ̀rọ̀ kan kí n fi lè escape ẹ̀, ó lè escape kádàrà. Àfi tọ́lọ́run bá fẹ́ yí padà fún rẹ̀ lókù. Àdúrà sì là fi bẹ́ lọ́run pé bá ń yí padà dákun, kì í sọ ọmọ ènìyàn kan ní ó yí padà. Kẹ ọmọ ènìyàn wọ́n lè fago èèyàn sẹ́, wọ́n lè yí kádàrà padà, wọ́n lè fa, kò sẹ́ni tí ń fago. Torí kò sí nítòsí. Ẹni tó fago ń bo ló ti rágo ọ̀hún, ṣé ilé alágo ló ti lọ gẹ́ẹ̀tì ago rẹ ni. Sánmà lọ́wà lọ́dọ̀ Olúwa tó ní àkókò. Onímọ̀ la yastakhiruna sa'atan wa la yastaqdimun, tí ajal àkókò tó bá ti tó, bóyá àkókò kú ni,
bóyá àkókò tí tó lówó lọ́wọ́ ni, bóyá àkókò tí ẹni tó ti lówó náà tó ṣì ni, bóyá àkókò ẹni tí ń ṣàárẹ̀ tí ó lálàáfíà ni. La yastaqdimuna sa'atan wa la yastakhiruna, kò lè kò lè dín. Àkókò tá a bá ti sọ pé nǹkan ó ṣe náà ni ó ṣe. Ẹnìkan ò lè yí àkókò ẹnìkan padà, ẹnìkan ò lè lọ oríire ẹnìkan lára. Kádàrá wa wọ́n ti fún ní information kádàrá rẹ̀ nípe tó fi kú bọ́rọ̀ rí ó ṣe rí ni, ibi tó sì kú sí ni, kò sì rí bí pé kádàrá yẹn nírọ́. Ọlọ́run tóbi pọ̀. Abu Lahab lẹ́ni tó kọjá ànábì níyàn tó kọ́kọ́ ṣẹ́bílẹ̀, léyìí tí ọmọ kí gbogbo ẹni tí kì í ṣe bí ànábì náà láyà pé àwọn aráalé rẹ̀ gan ti pè é nírọ́, bó làwọn ò ṣe ní pè é nírọ́. Ìyẹn jẹ́ orí ibu number 1 tí Abu Lahab ṣe níjọ́ náà. Àfáà wa fẹ́ kọ́ wa ní ó fẹ́ sọ fún wa ní bí Al-Qur'an ṣe bẹ̀rẹ̀ sí ní sọ̀kalẹ̀ fún Ànábì sallallahu alaihi wasallam àti mèremère tí Olúwa fi Al-Qur'an ṣe àti ìdálágara fún àwọn ará Mẹ́kà. Mẹ́kà tó lọ bẹ̀ ká bira wa léèrè wò pé tẹ́ bá kíyèsí bá ti ń sọ ọ̀rọ̀ àwọn tó kọ́ gba Islam ní ìta bára wa sọ̀rọ̀ gbẹ̀yìn, ẹ rí ọ̀pọ̀lọpọ̀ àwọn tá à ń sọ̀rọ̀ wọn àti ìjúwe díẹ̀díẹ̀ ráńpẹ́ tá à ń fi kún, ẹ rí pé ọ̀pọ̀lọpọ̀ wọn àfowóròyìn wọn, àwọn aláìní lọ́pọ̀ jù nínú wọn, aláìríjẹ àtẹrú, àwọn tí wọn ò lè dáṣẹ pa, àwọn tí wọ́n ń halẹ̀ mọ́ tán ń sá lójólójó dún àfà, àwọn lọ́pọ̀ jù náà tó kọ́ gba Islam. Èyí ṣe tó rí bẹ́ẹ̀. Táwa bá fẹ́ nàró nǹkan kan nípa ẹ̀sìn lénìí, ní tá kọ́kọ́ mọ́ wá náà ni pé abádá mọ́ṣáláṣí lẹ̀ ní àbádájọ́ lẹ̀ bá ṣe lólówó nínú mẹ́mbà wa lámọ́ wá kí ní yóò ṣe àfikà láwọn olówó, àfikà láwọn olówó, àfikà láwọn olówó. Èyí ṣe tọ́lọ́run ò folówó kí Ànábì sallallahu alaihi wasallam níbẹ̀rẹ̀. Táwọn èèyàn bá wí tàwí wọn ní ṣe bí Khadija lówó, owó mélòó náà ló ní. Ẹ̀yin gbọ́ pé nínú àwọn tó lówó lọ́jù Mẹ́kà Khadija wà ní, rárá Ọlọ́run bò láṣìírí ni. Bẹ́ẹ̀ náà ni Abubakar, Ọlọ́run bò láṣìírí ni. Abdurrahman ọmọ Awf, Ọlọ́run bò láṣìírí wọn bá ní. Ìbàṣírí náà ṣe pé gbogbo àwọn tó gba Islam ń gbà yìí, àwọn tá ní wọ́n lówó lọ́wọ́ yìí lè mọ fídì gbogbo wọn, owó yìí ò tó bẹ́ẹ̀. Toró padà dàsìkò kan tán sé wọn mọ́lé tí wọn ò jí wọn jáde, tí wọn ò jí wọn rajà lọ́wọ́ wọn, tí wọn ò jí wọn jẹun, tébi pa kísà sí wọn lára àtàwọn tá ní wọ́n lówó lọ́wọ́ yìí náà. Tí ń túmọ̀ sí pé owó yẹn náà kì í ṣe nǹkan tó tó nǹkan. Bó o ní kí lè tọ́lọ̀ ń tó ọ̀rọ̀ Islam báwọn láti bẹ̀rẹ̀? Kí lè tọ́lọ̀ ò jẹ́ kí Islam wu àwọn tó jẹ́ bọ̀rọ̀ kìíní èèyàn ní Mẹ́kà láwọn tó lówó gidi lọ́wọ́ tí wọ́n tètè ran Ànábì lọ́wọ́ tíṣẹ́ yẹn ó fi tètè rọrùn àti jẹ́? Kí lè tọ́lọ̀ ń gbọ́rọ̀ rẹ̀ gbà bẹ́ẹ̀? Ìbéèrè ni tí ó bá làákàyè mu láti béèrè. Yọ́dẹ̀ máa jẹ́ wáàsí fún gbogbo àwa tá à ń jíṣẹ́ Olúwa. Àti ẹni tí ò jíṣẹ́ Ọlọ́run náà, ojú wo ló fi wo iṣẹ́ Islam? Tẹ́ bá rí tá bá ń gba fíṣẹ́ bí láì yọ́dà bí gbà ń tọrọ bára, a mọ̀ ti yẹn lójú. Sí bára yìí ṣe àdánwò ló jẹ́ fáwọn mùsùlùmí ni àbí báwo? Àwọn èèyàn tí èṣe mùsùlùmí bá fẹ́ kọ́ church, wọ́n bá láwọn raise fund. Níbi fundraising ẹ mọ̀ gbọ́ a fi 10 million lẹ̀, a fi 20 million lẹ̀. Ó dà kí ẹgbẹ́ church ti sẹ́gbẹ́ kan, ọmọ kan akọrin ní Nàìjíríà ń jó ní àwàdà lásán ló ṣe lórí social media ń pò ń fẹ́ raise owó. Ní pé kí ló gba àwọn ọ̀rẹ́ wọn mọ̀ donate owó, kálukú sí ń dáwó ńláńlá lẹ̀. Àfìgbà tí owó kò pẹ́ kò jìnnà owó yẹn ti 100 million ó ti lé. Akọrin lásán ṣáà ìrú majnun, akọrin tí ò gbádùn, akọrin wèrè, wọ́n sì dáwó jọ fún bíbá. Tàbá ní mọ́ṣáláṣí yá, a mọ̀ wá fi tipátipá, àwa aláìní náà látún contribute nínú díẹ̀ tá à ń ríhun náà pé kòtókòtó ẹ̀ náà látún gbìyànjú. Àwọn olówó tán ní owó bíbá nínú wa wọn ó di tí ni wọ́n fẹ́ gbọ́. Ó dijọ́ tán bá níṣòro kan tó wá mọ́dọ̀ Ọlọ́run, wọ́n rẹ́dí àti ná dúdú tó bá wọ́n lérí pọ́n wọ́mọ̀. Wọ́n rẹ́dí àti ná iye tí ẹ bá ní wọ́n lọ mú wá lérí pé wọ́n fẹ́ ṣàṣeyọrí bó fẹ́ ṣe election àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn wá jẹ́ sí pé a fẹ́ kọ́ mọ́ṣáláṣí kò sí ìṣòro, àwọn ọmọ òrukàn a fẹ́ kọ́lé kan fún wọn, a gbé project kan kalẹ̀ fún gbogbo àwọn mùsùlùmí, àbá fẹ́ máa san sálárì ilé kéwù kan, ọpọlọ wọn ò ní ṣí sí. Ọlọ́run ò fàánú sí wọn lọ́kàn tó tó bẹ́ẹ̀. Èyí ṣe tọrọ Islam gbà bẹ́ẹ̀, tọrọ àwọn ẹ̀sìn mi ò gbà bẹ́ẹ̀. Kódà wọ́n ní pásítọ̀ kan mọ́ gbúrò wípé reason tó fi gba Islam, Kwara State ló wà, reason tó fi gba Islam ni pé wọ́n lóun kàn kíyèsí pé ẹ̀sìn yìí gbọ́dọ̀ jẹ́sìn òdodo. Tí wọ́n fi máa ń sọ́fà báyìí pé mọ́ṣáláṣí àkọ́kù ni ó wà títí fífún bí 20 years wọ́n ti parí ẹ̀, kínkìnkín ni wọ́n mọ̀ rẹ̀, kínkìnkín ni wọ́n mọ̀ ra lẹ̀kùn sí, kínkìnkín ni pé kò rí báyìí lọ́dọ̀ tàwọn, definitely òdodo bó ti gbọ́dọ̀ rí nì. Irọ́ làwọn èèyàn máa ń pé bó bìbà, òdodo bó ti gbọ́dọ̀ rí nì. Bọ́lọ̀ ń ṣe tó ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam láti bẹ̀rẹ̀ nu ní òfin gbọ́dọ̀ mọ́ ya dúdú àwọn aláàfáà lẹ́nu náà tá a bá ń gbé fọ́ǹdì jáde táwọn èèyàn bá dá sí ìwọ̀rọ̀
àbá à ń rí 5 naira à ń rí 10 naira tí wọ́n kò gbọ́dọ̀ yà wá lẹ́nu sáà tá ànábì wa náà mú wá nù sallallahu alayhi wa sallam àwọn aláìní ló kọ́kọ́ dá lóhùn láwọn tó pọ̀ jù. wọ́n ní hikima tí ń bẹ ńbẹ̀ ìlàkàì tí ń bẹ ńbẹ̀ ni pé olúwa fẹ́ ṣe àfọ̀mọ́ kò fẹ́ kó jẹ́sìn irọ́ tó bá já àwọn olówó ló kọ́kọ́ dáhùn àwọn tí èso olówó pọ̀ ńbẹ̀ bìbà ń tó gbé wọn wọ́ kò ju nǹkan kan lọ tó tayọ pé ẹ̀sìn yẹn tó bá ti jọ yẹn wà lówó lọ́wọ́ tó bá ti bẹ̀rẹ̀ sí ní máa lọ mọ́ọ̀sì nísìnyí àwọn aláàánú pọ̀ mọ́ọ̀sì gan tí wọ́n mọ̀ bọ́ lówó in tí ó gbé wa mọ́sálásí níjọ́ tí ó bá rówó mọ́sálásí mọ́ yọ́ sáà bí ò ní sá torí kì í ṣe pé fínú fẹ́ dọ̀ wá ìmánì yẹn ò jókòó lọ́kàn ẹ̀ ìbẹ̀rù ọlọ́run yẹn ò sinlẹ̀ lọ́kàn ẹ̀ ọ wá nítorí pé àwọn olówó pọ̀ ńbẹ̀ àwọn ọlọ́lá pọ̀ ńbẹ̀ ibẹ̀ ní ayé ń lọ nísìnyí òun ló ń trend kódà tó gbẹ́ lómi ìlọ́bùnmí lẹ́yìn mọ́sálásí chọ́ọ̀chì nù pé ibẹ̀ lọ́pọ̀lọpọ̀ ńgbà tó ti bìlọ́ǹgì sí kálíbà ńláńlá kan gbogbo àwọn ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n yé ṣe mùsùlùmí òun gan ń tì lójú àti mọ́ jókòó ìsìláàmù láàrin wọn pé kinní kan eléyìí ń jẹ́ fúnkẹ́ ní ń jẹ́ kinní kan ń jẹ́ àwọn orúkọ tí èṣà ìsìláàmù ọ̀hán ń bẹ̀ yọ́ máa tì lójú láti fi kún wípé Ibrahim ló kọ mi yọ́ máa yọ kúrò ń bẹ̀ yọ́ máa dàbí gbà pé òun lókà tóun bá ń fi Ibrahim sókọ àbábúlà azizi ká máa pé òun là sísì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nítorí àti lè bẹ́gbẹ́ mu nítorí àti lè dàbí ìgbà pé mo dọ́gba pẹ̀lú ìgbà wọ́n máa wá tọ́jú identity Islam wọn tó bá jẹ́ sí pẹ́rú bẹ́ẹ̀ náà ni Islam gbédé ni àwọn òpùrọ́ bẹ́ẹ̀ máa sá sínú Islam ò tẹ́ wọn lọ́rùn ẹ̀sìn yẹn wọn wà convince pẹ̀lú ẹ̀ àmọ́ láì pé ẹ̀sìn yìí ló gbòde nísìnyí gbogbo olówó ń ṣe ni gbogbo ọlọ́lá ń ṣe àwọn náà bá kó síbẹ̀ àwọn èèyàn ti torí pé ńlá àwọn ọlọ́lá ń ṣe àwọn náà ń lọ church ńlá àwọn ọlọ́lá ń ṣe àwọn náà ń gbẹgbẹ́ awo pé tó ní pé ènìyàn lè fi tí wọn bá ti lókìkí débi tí a máa ní dé yìí pé ní gbogbo èèyàn ń ṣe ọlọ́run wá sọ̀rọ̀ síláàmù bẹ́ẹ̀ láti bẹ̀rẹ̀ pẹpẹ tẹ̀míhìsù ti wà ẹni tí ó bá wọnú rẹ̀ yóò rebi ẹni tí ó bá wọnú rẹ̀ yóò rí wàhálà yóò rí fìtínà ẹni tó bá tẹ́ lọ́rùn ní ọjọ́ yìí tó bá tẹ́ lọ́rùn dópin désàlẹ̀ ọkàn. wọ́n béèrè lọ́wọ́ Abu Sufyan nígbà tó ṣe ìrìn àjò lọ sí ilẹ̀ Syria ọba wọn ní Syria ń jẹ́ Herakl hadisi náà ń bẹ nínú Bukhari wọ́n béèrè lọ́wọ́ Abu Sufyan pé agbúrò pé nìkan wà lọ́dọ̀ yín tí ń jẹ́ Muhammad ta ló súnmọ́ jù nínú ẹ̀yin tẹ́ wá àwọn bá business trip lọ́bẹ̀ ni wọ́n lọ rajà pé ta ló súnmọ́ jù nínú ẹ̀yin wọ̀nyí Abu Sufyan ní mọ̀lẹ́bí mi ni mọ̀lẹ́bí rẹ ni ọ̀dà só lè sọ fún wa nípa rẹ̀ láì fi rọ́kùn ọdún tá a bá béèrè nípa rẹ̀ lọ́wọ́ rẹ̀ ọ̀hà ni àwọn tí ń tẹ̀lé ṣé ọ̀pọ̀lọpọ̀ wọn olówó ọlọ́lá ni wọ́n ni àbáwọn aláìní Hẹ́rákùlù ń béèrè pé kìrìsìtẹ́nì lẹni tí ń béèrè tó ráwọn kàwé wọ́n mọ àwọn àpẹẹrẹ wo la fi ń dá ànábì Ọlọ́run bó lódodo mọ̀ onípèpè òdodo kí la fi dá wọn mọ̀ nígbà tí Abu Sufyan dá wọn ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń tẹ̀lé àwọn aláìní ni o àwọn mẹ̀kúnnù lọ́pọ̀ jù lẹ́yìn ẹ̀ olówó tó nǹkan lẹ́yìn ẹ̀ ọlọ́lọ́ tó nǹkan lẹ́yìn ẹ̀ onípò tó nǹkan lẹ́yìn ẹ̀ àwọn aláìní àwọn aláìrí jẹ àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn ẹrú àwọn náà ń tẹ̀lé wọ́n ní Hẹ́rákùlù wá ní bẹ́ẹ̀ ni báwọn ànábì Ọlọ́run tán bá jólódodo àwọn tí kọ́kọ́ máa gbà fún wọn nù àwọn ànábì Ọlọ́run olódodo kò sá ànábì Ọlọ́run onírọ́ àmọ́ àwọn ànábì Ọlọ́run dodo wọn náà lólódodo àwọn ànábì Ọlọ́run olódodo dodo ìgbà tán bá ti gbé ẹ̀sìn òdodo wọn dé àwọn tí kọ́kọ́ tẹ́wọ́ gbà iná làwọn ọ̀lẹ so kì í ṣe láì fi kán lọ́lẹ̀ ń tẹ̀ láàfa ọ̀lẹ náà ló gbọdọ̀ tẹ̀ láàfa torí wípé ṣe rẹ́ni tó lówó lọ́wọ́ ó ti ní tí ó di lọ́wọ́ tí ò ní jí orí mọ́lẹ̀ Ọlọ́run àfẹnitọ́lọ́run bá fẹ́ ṣàánú nínú wọn ẹni tó ti ní ipò ẹni tó lọ́lá ẹni tó lókìkí ó ti ní tó lè di lọ́wọ́ tí ó di lójú tí ò fi ní fẹ́ dọ́lọ́wọ́n ọba lóhùn torẹ́sìn Islam ẹ̀sìn tó fẹ́ dájú wa kan tó ju ayé lọ ni olówó ọlọ́lá in tó tóbi jù lọ́kàn tiẹ̀ kó tó bá Islam pàdé náà láyé in táyé ń tìtorí ẹ̀ wárìrì fún tán tìtorí ẹ̀ júbà rẹ̀ náà nù tán tìtorí ẹ̀ kí káàbọ̀ ńláyé òun kọ́ wá jùlẹ̀ kọ́ wá lọ di mẹ́mbà kó dọmọ lẹ́yìn kọ́ máa wá sí mọ́sálásí kẹ́ mọ́ fi sí sáfù wájú kẹ́nìkan máa kírun kóhun máa kírun lẹ́yìn ẹnìkan ká nítorí pọ́ pẹ́ dé ẹ̀yìn ló jòkó sí kí gbogbo wa wá dọ́gba níwájú Ọlọ́run kò lè tẹ́ ẹ lọ́rùn olóyè ńláńlá ni kò lè tẹ́ ẹ lọ́rùn olówó ńláńlá ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àbí kẹ́ máa pàṣẹ fún pé tó Ọlọ́run kan béèrè zaka lọ́wọ́ rẹ o pé ó yọ zaka fún Ọlọ́run ní kó ṣe hajj o Ọlọ́run ní kó dandan ní kó tọ́jú ìyá rẹ kó tọ́jú bàbá rẹ kò ní fẹ́ gbọ́ kò ní fẹ́ kẹ́nìkan máa pàṣẹ fóun
kíní náà ní jẹ́ kọ́rọ̀ Ọlọ́run àti sọ pé òun fẹ́ gba Islam fọ́lọ́run ntí dí ni lójú lówó ntí dí ni lójú lọ́lá àwọn tálíkà táwọn ò ní ojú tí wọ́n mọ́lẹ̀ ọkàn tí wọ́n pòfo torí kò sí ntí da ọkàn láàmú lọ́kàn wọn àfàkí tálíkà ó tètè tẹ́wọ́ gba ẹ̀sìn tẹ́ bá ti rí tí tálíkà pọ̀ ń bẹ́ẹ̀ ó súnmọ́ kó jẹ́ sìn òdodo tẹ́ bá ti rí ẹgbà owó yìí náà ní ọlá yìí náà ní ó súnmọ́ kó jẹ́ pé ọlọ́pọ̀ ń bẹ́ẹ̀ so àfi kò tí àwa mùsùlùmí lójú láti mọ ẹgbẹ́ project kalẹ̀ ká má rówó bọ̀rọ̀ sáà tọ́lọ́run fún ànábì wa nù sallallahu alayhi wa sallam wọ́n ní hikima tí ń bẹ ń bi pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n kọ́ gba Islam aláìní ni wọ́n ànábì Nuhu alayhi salatu wa salam wọ́n fi àwọn fọ́lọ́wà rẹ̀ náà bù nígbà táwọn ọlọ́lá tẹ́ ti ń ṣe wáàsí fún tẹ́ ń sọ pé wọ́n náà worú iṣẹ́ tó ń jẹ́ nísìn ma naraka taba'aka illa alladhina hum araziluna badiya ar-ra'y ẹ̀sìn tó ní àwa jọyìn wọ́n náà wo àwọn táwọn bá tó pọ̀ àwọn tó yẹ pé araziluna àwọn táwọn pàṣẹ fún táwọn ránṣẹ́ àwọn badiya ar-ra'y àwọn tó yẹ sí pé wọ́n lè dopinion ní tá a bá ń ṣe decision náà lùyìí wọ́n ní pé wọ́n dá sọ̀rọ̀ àwọn náà ti àwọn ọ̀lẹ́ntẹ̀ láàfáà àwọn ni wọ́n tẹ̀lé ọ sáwọn làwọn máa bá jòkó Ọlọ́run tún sọ ń pa Nabi Musa alayhi salatu wassalam pé wa warathna al-qawma alladhina kanu yustad'afuna mashariqa al-ardi wa magharibaha àwọn tí wọ́n mú lẹ́rú àwọn tán máa ránṣẹ́ lọ́mọ Ísírẹ́lì iṣẹ́ fìtínà iṣẹ́ dé torutoru làwọn Fáráò àtàwọn ìjọ rẹ̀ rán wọn Ọlọ́run wá ní àwa gbógo fọlẹ̀ àwọn là Nabi Musa alayhi salatu wassalam kó lẹ́yìn àwọn tí ń jíṣẹ́ fún àwọn tán kọ́kọ́ dá lóhùn Ọlọ́run la padà wá gbógo fáwọn ọ̀lẹ apadà wá ní kí wọ́n jogún lẹ̀ bọ́lọ̀ ń ṣe fún anabi Muhammad sallallahu alaihi wasallam àwọn tán kọ́kọ́ mọ́ dáwọn anabi Ọlọ́run ọba lóhùn àwọn aláìní àwọn ọ̀lẹ èèyàn àwọn tí ò ní táìtù àwọn tí kò ní jà yín níyàn tẹ́ bá ti sọ fún pé ntọ́lọ́run fẹ́ ni kò ráyé ṣe tẹ́lẹ̀ náà ṣé ó tún wá dùn mọ́ kóhun tún lọ wọná ẹni tí ọ̀gbádùn ayé kò rẹ́ lẹ́tírísítì lò kò tán AC sórí rí kò lo omi ṣáwàrí tó bá lo ṣáwàrí bóyá ń yí mi látòrí inú òkè ní ti ń yí sórí so kò gbádùn ayé kò tún ní fẹ́ kó wọn mọ́ gbádùn ọ̀run gbogbo gbádùn tí yóò jẹ́ kí ọkàn rẹ̀ ó di láti mọ́ gbọ́tọ̀ lọ́hùn kò rí so ọ̀rẹ́dì àti gbọ́n tẹ́ ẹ bá fẹ́ wí fún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ní tó fà hikima táwọn rí bí pé Ọlọ́run ní kó ẹ́sí pàwọn tó kọ́ gbà fún Ànábì Muhammad wọn kì í ṣolówó wọn kì í ṣọlọ́lá tọ́lọ́lá àtolówó bá tètè gbà fún ó ṣe kó jáwọn gan wọn ó ṣe pupa torí wọn mọ̀ ọdún báwọn ó ṣe joyè lẹ́yìn ẹni sallallahu alayhi wa sallam afáwa ni waja'ala Allahu lahul Qur'ana ayataha kina jazati burhana ayataha kina jazati burhana Ọlọ́run wá gbé Qur'ani fa nabi ó fún la Qur'an ó ṣe ní ayataha kin àmì òdodo jazati burhana ó dá dodo èyàn lágara láti lè múrú ẹwà látara àwọn àmọ̀dájú tí ń bẹ ńbẹ̀ aqama fihim fawqa ashrin yatlubu itiyanahum bimithlihi fagulibu itiyanahum bimithlihi fagulibu Ànábì sallallahu alayhi wa sallam aqama fihim ó lò láàrin àwọn kèfèrí ní Mákà fawqa ashrin ní tó lé ní ọdún mẹ́wàá tá pìtàn fúnra wa ń jò ní pé 13 years ló lò ní Mákà yatlubu ń béèrè lọ́wọ́ wọn pé itiyanahum bimithlihi ẹmúrù Kùránì wá ó dá tẹ́ ẹ bá fẹ́ gba ìpọ́rọ̀ Ọlọ́run ọba ni pé mi ní hun ìsámọ̀rọ̀ sọ ju dodo yín lọ èdè Lárúbáwá mo gbọ́ ní ìsìtì dodo yín ọ̀dọ́ ìjìnlẹ̀ èdè wo la Nabi sallallahu alaihi wasallam gbọ́ tí gbogbo àwọn kèfèrí Mákà ọ̀dọ́ àárín àwọn tó dàgbà sí náà nù àwọn ẹ̀gbọ́n bàbá rẹ̀ kù láyé àwọn ẹ̀gbọ́n bàbá rẹ̀ wọ́n kù láyé níbo ló fẹ́ gbé dèdè tí ó dàbí tiwọn wọ́n wá ń sọ fún wọn pé ó yẹ múrú ẹ̀ wá torí Al-Qur'ani ló sọ bẹ́ẹ̀ ìpè tẹ́ ẹ bá ń ṣe èméjì كل إن اجتمعت الإنس والجن إن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن النبي sọ fún wọn ní pé tí èèyàn bá kójọ àtàlìjànú tẹ́ parapọ̀ ní pé fẹ́ múrù Kùránì yìí wá la ya'tuna bimithlihi ẹ lè rírú ẹ̀ mú wá láéláé walau kana ba'duhum li ba'din dhahira ẹ bá ara yín lọ́wọ́ ẹ pàlìjànú kúnra gbogbo onímọ̀ ayé yìí pápátá ẹ pé wọ́n kúnra pé a fẹ́ gbèrú Kùránì míì jáde láti lè challenge Muhammadu pé àmọ́ ipò wọ́n ló ń hún ṣe ṣebírú rẹ̀ míì láti làwá ti ṣe yìí ẹni wọ́n ṣerú ẹ̀ wò nígbà tí gbogbo ara Mákà dá agara dá wọn tí wọ́n rírú ẹ̀ ṣe àyà míì tún sọ̀kalẹ̀ lẹ́yìn ìgbà náà tí àfọlórin yìí ní thumma bi'ashri suwarin bi sura falam yutiquha walau qasira
walam yutiquha walau qasira. Ẹ̀yìn ìgbà náà lọ́lọ́run tún sọ àyà míì kalẹ̀ nítorí ó dà tó bá ẹ́sìpò di alukurani yìí ti pọ̀ jù níbi tá alukurani sọ̀kalẹ̀ dé ńgbà náà ẹnu wọn tó ti sọ̀kalẹ̀ yìí a ní ẹ wárú ẹ̀ wá ẹ̀ẹ́rí wá ó dà tó bá ti pọ̀ jù fatu bi ashiri suwari mithlihi muftarayatin nínú suratu Hud Ọlọ́run ní ó yẹ lọ wárú wá irú tọ́jọ́ súra mẹ́wàá péré suratul Nas suratul Falaq suratul Kawthari àti suratul Duha suratul Layl suratul Shams suratul Takwir suratul Naba suratul ẹ̀ṣà wá súra bíi mẹ́wàá péré suratul Inshirahi kó pé mẹ́wàá kò bá àmọ́ kéékèèké súra mẹ́wàá péré orí ní Kùránì ti pọ̀ jù Ọlọ́run tún discount ẹ̀ fún wọn tóun ti bẹ́ẹ̀ ara Mákà ò rírú ẹ̀ mú wá ara Mákà ò rí nítọ́jọ́ mú wá Ọlọ́run tún wá padà ní ọ̀dà tó bá yẹ pé mẹ́wàá ti pọ̀ jù ó dẹ̀ mú súra kan péré wá súra kan péré chapter kan tọ́jọ́rú tal-Qur'an ẹgbẹ́ làákà ìkàlẹ̀ ẹ pé gbogbo àmọ̀rọ̀ sọ gbogbo àwọn tí wọ́n mọ̀rọ̀ sọ tí wọ́n dá láhán pé a fẹ́ hun ẹyọ kan tágbára yín ọba wa ká tẹ́sí wọn kí Muhammadu ògbédè jù yín lọ ó yẹ kẹ́ ẹ̀ mọ̀ pé òun kọ́ lọ́lọ́rọ̀ yìí wọ́n fi ránṣẹ́ sí i ni dèní eléyìí tá à ń sọ̀rọ̀ yìí bí pòfẹ́sọ̀ ti pọ̀ láyé tó táwọn èèyàn tí wọ́n tún gbóyè nídìí ìwé tó wọ́n ń gbóyè nídìí Arabic language àti rẹ̀ ni tó lè sọ ìlàjì al-Qur'an ìlàjì tí quality rẹ̀ tó lájì kó àti rẹ̀ ni tó lè sọ kò tiẹ̀ lè ṣẹlẹ̀ mọ́ ń sìn torí ará àgbà náà gbédè jára sí lọ ìjìnlẹ̀ èdè wọn gbọ́ nígbà náà èdè ti bàjẹ́ ń sìn nílẹ̀ Lárúbáwá ìgbà tédè dáa tédè mọ́ kanga Ọlọ́run challenge wọn ta wọn láyà wípé ẹ mú súra kan péré tó lè withstand súra al-Qur'an wa kò sẹ́ni torí ìdánwò nòdodo wọn. àfàwa ni falam yutiquha walau qasira agbára wọn ọ̀ka kọ́dà bó ṣe ti súra kéékèèké súra tí ò ní tóbi wahum láàmúrí ilfusaha olóṣùnú afáàfi Ọlọ́run búra yìí pé àwọn tá à ń sọ̀rọ̀ wọn yìí alfusaha olóṣùnú ni wọ́n àwọn tó dá láhán àwọn tó mọ̀rọ̀ sọ gidi ni wọ́n tí gbogbo aráyé jẹ́rìí wọn pé sọ̀rọ̀sọ̀rọ̀ làwọn eléyìí fanqalabu wahum hayara lukinu fanqalabu wahum hayara lukinu inqalabu wọ́n pàṣẹ dà wàhùn hayara nínú dàmúdàbò lùkùnù kódà àwọn ọmọọrọ sọmọ sọ̀rọ̀sọ̀rọ̀ ní wọn ọmọọrọ sọmọ kí bó láti hunru ẹ sáwà ní Muhammadu gbédè tá àgbọnù láti jọ wọn ti bí tó fi dọmọ 40 ọdún nílùú yìí kò pèdè kan tá a lè perú ẹ rí èyí ṣe tó isp yìí tó sọ ìyá àrírú ẹ sọ. oníwà usmiu tawbiha wa taqri'a ladal malamu futariqan majmu'a لدى الملام فترقا مجموعا وأسمع أوامو ودو التوبيخ ìwọ̀sí àbùkù والتقريع àti síọ̀ wọ́n kábùkù wọ́n rí dojútì ládàlmàlà lọ́dọ̀ dòdòdò tí ń bẹ nígboro ìlú àwọn ọmọ kéékèèké wá dún yẹ̀yẹ́ wọn fi wọ́n ṣe yẹ̀yẹ́ àwọn obìnrin fi wọ́n ṣe yẹ̀yẹ́ pé ẹ̀dọ́ Muhammad wa sọ̀rọ̀ wá ní kí dodo yán sọrú ẹ̀ dodo yán wá rírú ẹ̀ sọ ṣe bẹ́ẹ̀ sì níṣojú yín wọ́n fi bí bẹ́ẹ̀ lọ́mọ àbúrò yín ni bẹ́ẹ̀ níjó ni wọ́n bí làdálmàlà muftariqan majmu'a àwọn kó jọ ń pé káwọn sọrú ẹ̀ káwọn jọ dálàkà ìjọ wọn ò rírú ẹ̀ ṣe wọ́n tún ṣe lọ́tọ̀ọ̀tọ̀ wọn àti rírú ẹ̀ ṣe falam yafu minhum fasihum bi shafa mu'aridan balillahu sarafa mu'aridan balillahu sarafa walam yafu minhum fasihun àwọn tó dá láhánú wọn agbára wọn ká láti lè sọ mu'aridan láti wá játakò ìpèsè bó láàlè sọrú ẹ̀ ní irú ẹ̀ lásọ yìí balillahu sarafa Ọlọ́run gbàgbára lọ́wọ́ wọn balillahu sarafa Ọlọ́run ò jẹ́ kí wọ́n rí ṣe àwọn kan sì ní ẹjẹ́ àtúnkẹ́ balillahu sarafa Ọlọ́run ò jẹ́ kí Ọlọ́run fẹ̀sìn wọn hàn ó fẹ̀sìn wọn hàn wọ́n nítorí pé tá a bá sọ pé Ọlọ́run ni ò jẹ́ wọn rí sọ ìtumọ̀ ẹ̀ ní pé wọ́n lágbára àti sọ Olúwa ló gba agbára yẹn lọ́wọ́ wọn ní mọ́mẹ́ǹtì tí Al-Qur'ani ń sọ̀kalẹ̀ lọ́wọ́ àwọn kan sì ní dìsín náà Ọlọ́run gba agbára yẹn lọ́wọ́ gbogbo àmọ̀rọ̀ sọ ni pé tó bá ti kàn pé mo fẹ́ sín Kùránì jẹ èmi náà fẹ́ sọ ní tí ó dáa jù lọ kò ní rọ̀rọ̀ sọ mọ́
níbi kèé ṣe ń pa àwọn tí ó lè kèé ṣe ń pa àwọn ààrà àwọn kan tán mọ̀rọ̀ sọ débi kí wọ́n lè sọrú ẹ̀ àwọn ọ̀rọ̀ yẹn bàjẹ́ àwọn Mu'tazila àwọn kan náà Mu'tazila ló ní opinion àwọn sect kan là ń pè Mu'tazila tó ti Olúwa ti pa wọ́n rẹ́ nínú Islam àwọn gbà pé kò sí ní tó special nínú Qur'ani mùsùlùmí náà wọ́n pera wọn o wọ́n ní kò sí ní tó special nínú Qur'ani àmọ́ ní tí ò jẹ́ kí Lárúbáwá rírú ẹ̀ mú wa ni pé Olúwa ló kàn dá wọn lágara ẹ̀ ní rí iṣẹ́ àmọ́ kì í ṣe pé wọn lè ṣe tí wọ́n bá fẹ́ ṣe tí wọ́n fẹ́ lagídí ó yẹ kán rí iṣẹ́ ìgbàgbára ni Ọlọ́run gbàgbára lọ́wọ́ wọn ni wọ́n fi rí iṣẹ́ ká lọ́lọ́wọ́n gbàgbára yẹn lọ́wọ́ wọn ni tí wọ́n bá tó àyẹ̀ wọ́n lè rírú ẹ̀ ṣe ọ̀rọ̀ yẹn bàjẹ́ púpọ̀ ọ̀rọ̀ yẹn ọ̀dà torí pé ọ̀nà tọ́lọ́run fi sí Al-Qur'ani ìjọ tó fi sí ọ̀rọ̀ ọbẹ̀ jọ ọ̀rọ̀ kan ọjọ́rú ẹ̀rí ṣáájú nínú gbogbo ọ̀rọ̀ tán ti ń sọ bọ̀ tẹ́lẹ̀ ẹnìkan ò ṣe ṣì sọ̀rọ̀ tó dáa tó bẹ́ẹ̀ rí tọ́ra àwọn tó sọ̀rọ̀ yóò yẹ kẹ́ lè fún wa lẹ́gzámpù ọ̀rọ̀ kan tẹ́nìkan ti sọ nílẹ̀ Lárúbáwá tó wá dùn gan-an tààrí ìgbésẹ̀ gbé Al-Qur'ani àríwú ẹ̀ orin kan tó lórin kan kọ tó dùn gan-an tó kọ̀mpóòsì ẹ̀ tó dáa gan tá a lè rí ìgbésẹ̀ gbé Al-Qur'ani kò sí ẹ̀gzámpù nígbà tẹ́ ẹ̀rẹ́ ẹ̀gzámpù rú rẹ̀ kí ló mú yín rò yìí pé Lárúbáwá lè sọ rú ẹ̀ Olúwa lọ́kàn dá wọn lágara ló fi ṣọlá so wọn ò lè sọ faqa'ilun yaqulu hadha sihru waqa'ilun fi udhunayya waqrun waqa'ilun fi udhunayya waqrun nígbà táwọn ọmọdé wá ń dójú tì wọ́n àwọn ọmọdé wá ń bi wọ́n pé ẹgbẹ́ bàbá wọ́n ní Muhammadu ní wọ́n ti ta yín láyà pé àfikẹ́yìn náà sọrú ọ̀rọ̀ tí ń sọ tọ̀ à ń retí pé ẹgbẹ́ tí ń jáde o àwọn kan wá ń pé waqa'ilun yaqulu hadha sihrun nígbà tí àwọn àgbàlagbà bá ti fẹ́ fèèlì níbi géèmù sẹ́yìn pé yóò purọ́ mọ́ nǹkan kan náà ni wọ́n kẹ́ sihrun òpìdán Muhammadu jàre idán lọ́pa idán ni sẹ́yìn káwà wá bàbá yín èpìdán àwọn ọmọ ń pa dán ni kì í sọ̀rọ̀ lásán ní sọ idán ni waqa'ilun fi udhunayya waqrun nẹ́nìkan àwọn kan pé kílẹ̀ ló sọ náà kílẹ̀ lọ́kà náà jẹ́bí ìgbà pé tí àwọn di waqa'ilun yaqulu mimman qad taghaw la tasma'u lahu wa fihi falghaw la tasma'u lahu wa fihi falghaw a rí nínú àwọn kèfèrí èyí tí ń sọ pé la tasma'u lahu ẹyẹ gbọ́ Kùránì yìí mọ́ walghaw fihi la'allakum taghlibun Al-Qur'ani sọ pé a rí nínú àwọn ará Mẹ́kà tí ń sọ tí ó dọ̀dọ̀ àti Kùránì bá sọ kalẹ̀ tá Nábì bá ń kà wọ́n máa wá lé gbogbo àwọn ọmọ wọn kúrò mbẹ́ la tasma'u li hadha al-Qur'an ẹnì ká gbọ́dọ̀ ká ẹnì ká máa kó tún lọ gbọ́ Kùránì lẹ́nu Muhammad nù yín torí táwọn ọmọ yẹn bá ti gbọ́ wọn gba Islam táwọn ìyàwó wọn bá ti gbọ́ wọn gba Islam ọkàn wọn kì í pẹ́rọ̀ tí wọ́n pa àwọn òjò lóye wọn jẹ́ ọlọ́lá kan tí ń jẹun bí òòṣà ẹni tí tó ti di orìgìnà sí di òòṣà òun ni bàbá àjọ àwọn yẹn ni ò ní gbà bọ̀rọ̀ torí nǹkan bàjẹ́ fún un tọ́pọ̀ tó bá gbà ó rò pé nǹkan bàjẹ́ fóun àmọ́ àwọn ọmọ kéékèèké àwọn ẹrú àwọn obìnrin àwọn òní tán fẹ́ lose tó nǹkan wọn ní material stuff tán fẹ́ lose oúnjẹ kọ́kàn wọn tètè mọ́ tẹ̀ lódodo tán bá ti gbọ́ tí Muhammad bá ti kà tó bá ti make sense lójú wọn pé àwòtọ́ ni òṣàánú lé wa yìí akàngbé síbi àkàntọ́pọ̀ lé lérí náà ni kò wúlò kí là ń sìn sí àwa la igi tán fi ṣe ìyàwó la lọ́ọ́ gé lóyún la lọ́ọ́ gé nínú gbò ẹ̀ ṣe já sin ọba tó dáa òṣà yìí nìsìn tá a bá mú tá a bá jù mọ́lẹ̀ ńlẹ̀ nìsìn tá a bá larí ẹ̀ mọ́lẹ̀ kò lè gbé rẹ̀ dìde tí nǹkan kan bá ṣe wá látara ipa la òṣà mọ́lẹ̀ àwọn bàbá òṣà ni ó ṣà sí wa kì í ṣòṣà ni ó bínú kan fún rẹ̀ òṣà ò lè dánú bí bọ́rọ̀ gidi lọ́wọ́ kò ní tí ń ṣe àwọn ọmọ ń sẹ́ǹsì àwọn obìnrin náà ń sẹ́ǹsì wọ́n ń ṣe làákàyè wọ́n ń gba Islam ọwọ́ akankan mọ́ fọ́ọ̀sì wọn ẹ gbọ́dọ̀ gbá Al-Qur'ani mọ́ látẹ́sùmọ́ wọn lè ha ẹni ọmọ tí ń bá jásẹ̀ rẹ̀ ní Kaaba tí ń gbọ́ Qur'ani lẹ́nu Muhammadu falghaw fihi gbogbo ìgbà tí Ànábì sallallahu alaihi wasallam bá tí wọ́n ń ka Al-Qur'an wọ́n máa wá ọ̀rọ̀ ariwo kan tí wọ́n máa fi bo Qur'ani mọ́lẹ̀ bí kán lọ wá obìnrin kankan ní kó máa kọrin níbi tá Ànábì ọba ti ṣe wáàsí kí sọ fẹ́ ka Qur'ani bí ẹ lọ wá obìnrin tó bá mú ní kọ wá gbogbo àwọn èèyàn tó bá pé tí tán fẹ́ gbọ́ Qur'ani wọ́n á máa fi orin yẹn divert attention wọn pé walghaw fihi ẹ máa rojọ́ bò ó mọ́lẹ̀ la'allakum taglibuna ká lè borí Muhammadu nígbà tí wọn ò lè rírú ẹ̀ mú wá wọ́n dà sójòrò wahum idha ba'dhum bi ba'din qad khala i'tarafu bi annaha aqamatala i'tarafu bi annaha aqamatala gbogbo ìgbà tí wọ́n bá bára wọn pàdé láwọn aṣáájú yìí àwọn àgbààgbà yìí tán bá ti bára wọn pàdé láàrin ara wọn wọ́n máa sọ pé wò tilẹ̀ tọ́lọ́run ká mọ́ purọ́ ká mọ́ jalè ọ̀rọ̀ tí ń sọ yẹn dáa o
ọ̀rọ̀ tí ń sọ yẹn dùn o wọ́n mọ̀ bẹ́ẹ̀ wọ́n rí bẹ́ẹ̀ lódodo àmọ́ náà láti dé gbangba níwájú àwọn fọ́lọ́wà àwọn tán pè wọ́n láṣáájú wọ́n yí wọn padà àmọ́ láàrin ara wọn àwọn náà wọ́n dà ìpérú ọ̀rọ̀ òní àgbọ́rú ọ̀rọ̀ yìí rí. wa annahu laysa kalama libashari tán bá ti bára wọn pàdé wọ́n ń jẹ́wọ́ pé ọ̀rọ̀ yìí kò possible fẹ́ dọ́lọ́run kankan sọ̀rọ̀ ẹ̀ àìsọmọdé àti ń gbọ́rọ̀ tí pé agbọ́hun a bá àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ láyé nínú àwọn àgbààgbà wa àwọn bàbá tó bí wa kò sẹ́ni tó sọrú ọ̀rọ̀ tó dáa tó báyìí rí Muhammadu yóò sì gbédè tayọ wa kò mèdè sọ jù wá lọ wa annahu laysa kalama al-bashari ọ̀dà láhàn tó àmọ́ kò mèdè sọ jù wá lọ ọ̀rọ̀ tí ń sọ yìí sọ̀rọ̀ èèyàn wa annahu laysa lahu bimuftari àròpọ̀ òun lóhun lọ́wọ́ rẹ̀ wọ́n ń jẹ́wọ́ bẹ́ẹ̀ tán bá ti dá wà láàrin ara wọn ẹ̀yìn ta'arafa al-walidu thumma nadhiru وعتبتم بذاك واستقروا وعتبتم بذاك واستقروا تعرف الوليد Walid ọmọ Mugira jẹ́wọ́ nígbà tó gbọ́ al-Qur'an wọ́n gbé dìde náà ní pé ìwọ tún gbédè ìwọ tún mọ̀ nípa orin ó dẹ̀ ju ọ̀pọ̀lọpọ̀ wa lọ nílẹ̀ yìí lọ́gbọ́n tí Muhammadu ń kà yìí wò kí ni ká ti pè é ó wá lọ́gbọ́n wọ́n ní tó bá Nabi sallallahu alaihi wasallam tí ń ka jọ náà ni inna Allaha ya'muru bil adli wal ihsan wa ita'i dhil qurba wa yanha 'anil fahsha'i wal munkari wal baghi ya'idhukum la'allakum tadhakkarun. nínú suratu Nahl kọ́lọ̀ ní inna Allaha dájúdájú Ọlọ́run ya'muru bil adli wal ihsan gbogbo àṣẹ tí ń pa yín ẹ̀yin ará Mẹ́kà tẹ́ fẹ́ gbọ́ kò tayọ wípé kẹ́ ṣe déédéé wal ihsan kẹ́ dẹ̀ ṣe dáadáa síra yín wa ita'i dhil qurba ẹ tọ́jú àwọn mọ̀lẹ́bí wa yanha 'anil fahsha tí Kùránì bá ní ẹ má dédì nǹkan kan yẹn aburú bẹ́ẹ̀ ni wal munkari ìkórìíra bẹ́ẹ̀ wal baghi àti kábílẹ̀ jẹ́ ya'idhukum wá sí ní Islam ń ṣe fún yín ní Kùránì ń ṣe fún yín la'allakum tadhakkarun bóyá ẹ lè tare rántí bóyá ẹ lè tare yíwà padà. wa'ufu bi'ahdillahi idha 'ahadtum gbogbo àti ẹ bá ṣàdéhùn fúnra yín ẹ má déhùn ṣẹ. wala tanqudul aymana ba'da tawkidiha gbogbo òbúra tẹ bá bú fúnra yín tẹ bá ti ta ń kókó pé bí ibi tá a fọ̀rọ̀ yìí sí ni ọkọ àtìyàwó bàbá àtọmọ ọ̀rẹ́ àtọ̀rẹ́ ẹ̀yin olówó gbogbo bí ẹ bá ta ọ̀rọ̀ ní kókó sí ẹ má jẹ́ ó yẹ faqad ja'altumullaha alaykum kafila inna Allaha ya'lamu ma taf'alun. àyà tó gbọ́ tá Ànábì ń ká àjọ náà nù yẹn Walid ọmọ Mugira ọgbọ́ tán ó wá sọ fún Ànábì pé dákun bá ń tún ká mo tún fẹ́ tún ọ̀rọ̀ yẹn gbọ́ kò gbọ́ ọ̀rọ̀ tó dáa tó bẹ́ẹ̀ rí láyé ẹ̀ Ànábì tún tún ká fún bọ́lọ̀ ti compose ọ̀rọ̀ náà ọwájú ọmọ sọ pé ń gbà ń ká wàláhì inna lahu la halawa ọ̀rọ̀ yìí dùn ó padà sọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ ń pariwo pé ọ̀rọ̀ yẹn dùn gan wa inna alayhi la talawa ọ̀rọ̀ yẹn ó dáa jù lọ́rọ̀ mo ti ń gbọ́ ọ̀rọ̀ yìí gbẹ́rú eléyìí wa inna a'lahu la muthmirun òkè ọ̀rọ̀ òun èyí tó lé téńté ń bẹ̀ eríṣiríṣi èso rẹ̀ lòun ń já ń bẹ̀ bóun ti ń gbọ́ òun kán èso rẹ̀ jẹ́ ń bẹ̀ wa inna asfalahu la mugdi ìsàlẹ̀ tọ̀rọ̀ òun ti ń wá gan omi atato iyọ̀ dùn bí kíyàn dáṣà pé atato iyọ̀ dùn mo gbádùn ẹ̀ wa innahu la ya'lu wa la yu'la alayhi ṣé kí n sòótọ́ fún yẹ̀yìn èèyàn mi ọ̀rọ̀ yìí tẹ́ ẹ bá gbógun ti ẹ̀ lè win ni ẹ̀ ọ̀rọ̀ yìí ni ọmọ win fama yakulu hadha basharun èèyàn ò lè sọrú ọ̀rọ̀ báyìí kó tu ọ̀rọ̀ kó compose ẹ̀ báyìí ẹ wo bóyá ti compose àyà hàn inna Allaha Ọlọ́run ya'muru bil adli ó pàṣẹ déédéé wal ihsan àti dọ́gbandọ́gba ká ṣe rere fọ́mọ̀lá kejì ká ṣe déédéé ní kékeré mọ́gbẹ́tò ẹlẹ́tọ̀ fẹ́ lómi ká wá ṣe dáadáa ní kékeré túnṣe lé wá ìta idhil qurba tọ́jú ara tòsí wáyẹ̀ nìha nǹkan mẹ́ta tán lọ́lọ́run pa láṣẹ nù al-adilu wal ihsan àti ìta idhil qurba àṣẹ mẹ́ta wáyẹ̀ nìha ọlọ́run wá lóhun kọ̀ mẹ́ta náà ni ó tún dákọ̀ anil fahasha'i ìbàjẹ́ tí adùn ara bá ti wá dé díẹ̀ bí olè jíjà àbí olè jíjà ò sí ń bẹ̀ ìbàjẹ́ adùn ara bí ọtí mímu bí ìṣìnà ṣíṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ yẹn fẹ́ gbádùn ọ fẹ́ yayọ̀ ní ayọ̀ ní mọ́ tíyẹn dé di fàṣà
wal munkari ni ìbàjẹ́ tí yẹn bá fi bí ìbínú àti ìkanra ṣe, ìbínú àti ìkanra bí yẹn pààyàn ẹni tó pààyàn lápèjúwe bí ìbínú bí ìkanra ní mọ́ bá dé ó di méjì. wal baghi mo fẹ́ mú tẹni ẹlẹ́ni mọ́ tèmi àbòsí mẹ́ta ọ̀nà ẹ rí i pé ìpìlẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ mẹ́ta náà ni ìpìlẹ̀ gbogbo dáadáa mẹ́ta náà ni mẹ́ta ìpìlẹ̀ dáadáa lákọ́kọ́ dákọ̀ ń pọ́lọ̀ ń pa láṣẹ ẹ ṣe déédéé ẹ ṣe rere fúnra yín ẹ tọ́jú ara ìtòsí tọ́jú ẹbí tọ́jú ara àdúgbò ẹ rí i pé mẹ́ta ọ̀hún náà ni gbogbo àṣẹ ìsìlámù dalí gbogbo tí ń bẹ́nu ìsìlámù mẹ́ta yìí náà ni opposite rẹ̀ wà mẹ́ta kejì tọ́lọ̀ wá ní àwọn mẹ́ta yìí là fẹ́ kẹ́ ẹ ṣe ọlọ́wà wà gbé méjèèjì sẹ́gbẹ̀ẹ́ ara wọn mẹ́ta kínní àti mẹ́ta kejì ṣe pé ọmọ ènìyàn nífẹ̀ẹ́ compose ọ̀rọ̀ kọ́ mọ́ dọ́gba báwọn bí Kùránì ṣe rí láti bẹ̀rẹ̀ dé parí nù yóò mọ jọra wọn yóò mọ ṣe déédéé ní sẹ́fì mọ́ pé ìsínlẹ̀kẹ̀ ọ̀rọ̀ yìí jọ ọmọ ènìyàn kì í sín ọ̀rọ̀ báyìí kó dẹ̀ mọ́ parí kó dẹ̀ mọ́ dọ́gba ẹ̀ẹ́dẹ̀ ronú sí pé ẹjẹ́ awákẹ́ ẹ̀rín kun ẹ̀ níbi ìtẹ̀lé fi kún mọ́ ọdọ́ nígbà táwọn sì mọ̀rọ̀ gbọ́ ó ní ha eléyìí sọ̀rọ̀ ènìyàn wàmọ́ fi kún a'lamu bi shi'ri minni kò sẹ́ni tó mọ orin tó mi ẹ̀yìn náà sámọ̀ bẹ́ẹ̀ mo mọ̀ ń pa orin gan. wa ajmi'u fihi ra'yan qabla wufudi huduril arab fil mawsim ọdún bọ̀ wá o ṣẹ́sì mọ́ kí dodo lárúbá máa wá pàdé ní Mẹ́kà wọ́n wá ṣe hajj ń bọ̀ wá yóò dé láìpẹ́ yìí ọ̀rọ̀ tí ọmọdé yìí ń kà yìí ìyẹn Muhammadu nù lójú wọn lọ́hùn ọ̀rọ̀ tọ́mọ yìí ń kà yìí táwọn lárúbáwá bá dé káàkiri ilẹ̀ lárúbáwá yòókù tó yàtọ̀ sí Mẹ́kà táwọn á ṣe hajj tó bá ké fún wọn wọ́n gbádùn ẹ o wọ́n tẹ̀lé wọn ṣe tiẹ̀ o ẹ tètè wá ń tẹ́ mọ́ panírọ́ tẹ́ mọ́ sọ ń tẹ́ bá ti pè é fáwọn àwọn àjòjì tó ń bọ̀ wá Mẹ́kà náà wọ́n gbà lẹ́nu yín tẹ́ bá pè ń wèrè fún wọn àwọn aráàlú rẹ̀ náà nù wọn ò ní rí i tì àwọn náà wọ́n rí i tán wọ́n ní wèrè ní pé kò gbádùn àwọn aráàlú rẹ̀ ní aládùúgbà ní ológun ni àwọn aráàlú rẹ̀ ní òpìdán ni àwọn aráàlú rẹ̀ ní ń tẹ́ bá ti pè é fún wọn ni wọ́n mọ̀ gbé káàkiri ẹ tètè wá ń tẹ́ fẹnu kò lélẹ́rí ẹ má dààmú ẹ má wà nù dààmú táwọn àwọn àjòjì ò fi dé báyìí o ń sọ bẹ́ẹ̀ fún wọn. wọ́n nígbà tí Wàlídù ọmọ Mùgírà sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ yẹn tẹ Abu Jali létí ní pé Wàlídù ọmọ Mùgírà ó yin Muhammadu tó báyìí ó yin alukurani tó báyìí lọ́ba kẹsẹ̀ lẹ́sẹ̀ lọ́lọ́ọ̀bá ní pé bàbá ẹ̀yin àgbà tẹ́ ẹ kù fún wa náà ní Mẹ́kà mo gbọ́ pé báyìí lẹ sọ nípa Kùránì tí Muhammadu ń kà yìí táwọn èèyàn bá gbọ́ ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí wọ́n gba ìsìláàmù yìí lọ gbà o ẹ dákun ẹ tètè wá bá wa àbí Muhammadu fún yín lówó ni wọ́n ní Wàlídù ọmọ Mùgírà fún ta ni lówó òun rò tọ́ lòun sọ o fún ta èló ló ní tí ó fòun Wàlídù ọmọ Mùgírà dẹ̀ lówó lọ́wọ́ gan-an náà tó lówó lọ́wọ́ jù ní Mẹ́kà tó lọ́lá jù ní ọwọ́ àpé èló ló ní tí ó fòun kí ló ní kí wá ló fún yín tẹ́ fi wá yin Kùránì rẹ̀ tó bá wọn mo ródodo mo gbọ́ ọ̀rọ̀ yẹn dùn èmi sóòótọ́ ni o ẹ dákun ẹ wá bá wa nǹkan míì sọ tí gbogbo ará Mẹ́kà ó máa gbé káàkiri pé in tí wọ́n pe Kùránì ní iná sì láàmú wí fún gbogbo àjòjì tó bá dé pé bí Kùránì ti jẹ́ nì bá Nábì náà ṣe jẹ́ nì wọ́n á gbé assignment fún òun ló wá ronú bọ̀ kí la lè pè ó lẹ́yìn tó ti confirm èpo dòdò ni kí la lè pè é fáwọn èèyàn tá a máa fi brainwash wọn tá a fi máa lé àwọn èèyàn kúrò nídìí Kùránì o ó wá rò lọ ẹ fún mi ìṣẹ́jú díẹ̀ ó ní tá a lè pè náà ní pé ẹ mọ̀ pé lákọrin àwọn èèyàn mọ orin wọn lè léyè ìṣòrin ẹ sì mọ̀ pé ní aládùúgbà mọ́ ẹ wá pè láládùúgbà wọn fura pé kì í ṣàrà ó mọ tí ń ṣe ẹ mọ̀ pé ń wèrè o wọn padà confam pọ̀ mọ tí ń ṣe ẹ jẹ́ á mọ̀ pé lópìdán pé ọ̀rọ̀ rẹ̀ jọ tàwọn onídán àwọn abracadabra àwọn àyàmàtàǹgà pé ọ̀rọ̀ rẹ̀ jọ tiwọn òun ló fún wọn ní ìmọ̀ràn kan mọ́ pa Nábì lónídán Al-Qur'ani sọ̀kalẹ̀ nínú Suratul Mudaththir tọ́lọ̀ fún lésì pé dharni wa man khalaqtu wahidan wa ja'altu lahu malan mamduda wa banina shuhuda wa mahattu lahu tamhida thumma yatma'u an azid kalla innahu kana li ayatina anida سأرهقه صعودا إنه فكر وقدر فقتل كيف قدر ثم قتل كيف قدر ثم نظر ثم عبس وبصر ثم أدبر واستكبر
وقال إن هذا إلا سحر يؤثر إن هذا إلا قول البشر سأصليه سقر وما أدراك ما سقر لا تبقي ولا تذر لواحة للبشر Ọlọ́run ní dharni ẹ fi mí lẹ̀ ẹ dá mi dá wa man khalaqtu wahidan ẹni tí mo dá lóhun nìkan níjọ́ tó délé ayé èrò ló jọ lójú wọ́n ń pè láṣáájú lójú ó máa fìfẹ́ inú sọ̀rọ̀ èmi Ọlọ́run ọba níjọ́ tó délé ayé ṣáṣáájú ni ọ́ ni dharni ẹ fi mí lẹ̀ ẹ dá mi dá wa man khalaqtu wahidan ẹni tí mo dá lóhun nìkan bí ó bá kú náà bí ó bá fayé lẹ̀ lóhun nìkan ní ó lọ kò ní kówó lọ kò ní gbọ́mọ lọ wàjàltu lahu malan mamduda wàlídù ọmọ Mugira tí wọ́n ní ọmọ dájú alukurani tí ń dájọ́ tóhun yìí jàltu lahu malan mamduda Ọlọ́run lémi mo fún lówó tọ́pọ̀ tí ń jọ lójú yẹn ẹni tó délé ìwọ tó délé ayé tó mú sẹ́ńgì kankan dé ọwá délé ayé owó rẹ̀ pọ̀ èmi mú kó lé ọ lọ́wọ́ wabanina shuhuda mo ní ọ̀rọ̀ ọmọ bí láyé wọ́n sì ló bímọ gbogbo àwọn ọmọ rẹ̀ kọ̀ wá sí àyọ̀dànù ń bẹ̀ nípasẹ̀ pé kọ́ mo lówó lọ́wọ́ kọ́ àwọn ọmọ dùn rí kún rẹwà obi ọkùnrin obi obìnrin ja'altu lahu malan mamdudan wa banina shuhuda ọmọ tó ṣe é pè jáde síta thumma yatma'u an azida bí mo ti fún tó náà kò tí ì tó ní tó náà kàn kó òun tún fẹ́ ní sí kálà ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ kálà máa hàn lè mọ̀ torí innahu kana li ayatina anida alágídí ni ọ̀rọ̀ mi Ọlọ́run ọba ọ jẹ́rìí ẹ̀ òdodo ó yé sí pé ọ̀rọ̀ yìí kì í sọ̀rọ̀ ẹ̀dá ọ̀rọ̀ Ọlọ́run ni ó tún wá ń ṣagídí tún wá ń ṣàtakò Ọlọ́run ní sa'urhiquhu sa'uda tó bá dijọ́ alkiyama máa jẹ́ nípa kọ́mọ pọ́n àpáta tó ga nínú ná wọn lápáta tó gbóná ńlọ́lọ́run ní kọ́mọ pọ́n wọn mọ ìjìyà rẹ̀ ní tó bá dijọ́ alkiyama wọn mọ jẹ́ nípa kọ́mọ gun òkè tó gbóná ni wọn tó bá dáwọ́ dé ọwọ́ náà jóná tó bá da ẹsẹ̀ dé ẹsẹ̀ náà jóná lẹ́ẹ̀kan náà wọn tún fọwọ́ mi rọ́pò wọn fẹsẹ̀ mi rọ́pò fún Ọlọ́run ní innahu kana li ayatina anida tóróhun náà ṣiṣẹ́ kó rí bẹ́ẹ̀ innahu fakkara wa qaddara nítorí ìjọ tí wọ́n fẹ́ categorize Kùránì pé kátàgì Kùránì lórúkọ kan kí ni ká ti pé o òun ni wọ́n gbéṣẹ́ lé lọ́wọ́ ńjọ́ náà fakkara ó wá ronú sí wa qaddara ń gbé fún mi táìmù díẹ̀ náà fakutila kayfa qaddara Ọlọ́run ní kò ní rí bá ti ṣe bí ti ń ronú fakutila kayfa qaddara kò ní dáa fún bí ti ń ronú pé kí lòun lè pa Al-Kùránì thumma nadhara wa aba thumma nadhara ó wá kíyèsí ń wò Ọlọ́run describe bó ti tagi Al-Qur'ani thumma abasa wa basara ó ṣe díẹ̀ ó tún fúnjú papọ̀ pé kí ni kóhun ti pè é ná wa basara ó tún tújú lẹ̀ thumma adibara wastakbara ó ṣẹ̀ṣẹ̀ wá gẹ̀yìn ó tún ṣe gbéraga faqala in hadha illa sihrun yu'saru orúkọ tí mo fẹ́ kẹ́ ẹ máa pé kíní láti ní lọ ni ẹ máa pè ní dán gbogbo ara Mákà bá gbà àwọn bá ń pè ní dán in hadha illa qawlul bashar ọ̀rọ̀ ẹ̀dá ni kìí sọ̀rọ̀ Ọlọ́run ó ti jẹ́wọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìpọ̀rọ̀ Ọlọ́run ní pé ẹ̀dá ò lè sọ̀rọ̀ eléyìí aláṣẹ dẹ̀ ni tó bá wí ni wọ́n fẹ́ tẹ̀lé Mákà ńjọ́ náà Ọlọ́run ní sa uslihi saqar ibi tí máa fi sí nínú náà Jahannama ni wọ́n ń pè ní saqar wa ma adraka ma saqar ibi tí ń wí lágbára púpọ̀ lawahatul lil bashar ẹ̀dá tó bá wọbẹ̀ awọ ara rẹ̀ ó parẹ́ lẹ́ẹ̀kan náà látùwù kí wà látàdárù kò ní ṣe nǹkan kan kù lára èèyàn yọ iná tí ma jẹ ní tegúntegún ní ó ní alayha 19 àwọn tí mo wá fi sínú náà àwọn màláíkà 19 ni ọ̀rọ̀ yìí náà bá tún dá wàhálà lẹ́ Mákà bó ti sọ̀kalẹ̀ tẹ̀léra wọn gbà náà ni Ànábì tún ké fara ayé ńgbà náà nígbà tí ò sí bẹ̀rù ẹni tí wọ́n ń sọ̀rọ̀ rẹ̀ yìí Wàlídù ọmọ Mugira yìí àgbà ni nínú àwọn olórí lọ́jẹ́ Mákà nínú àwọn aláṣẹ lọ́wà àmọ́ tó ń ti bẹ́ẹ̀ tí Kùránì bá ti sọ̀kalẹ̀ bó bá ti sọ̀kalẹ̀ fún Ànábì lọ́dọọdọ dìlíva rẹ̀ Ànábì tún ké jákè Kùránì yìí tún rìn káàkiri pé wọ́n ní Wàlídù ọmọ Mugira Kùránì kan fi sọ̀kalẹ̀ lérí ọ̀rọ̀ rẹ̀ o wọ́n lọ́lọ́run ti bá Muhammadu fèsì lérí ọ̀rọ̀ rẹ̀ o ìgbà tí wọ́n gbọ́ wọn bá ń bẹ̀ pé alayha 19 màláìka 19 ní bẹ nínú iná tí wọ́n mójútó ná màláìka 19 ara Mákà bá sọ dẹ́fẹ̀ pé 19 péré Àbújálì ní ẹ̀yin ará Mákà ẹ̀lákùnṣẹ́ yóò wà ní lára kẹ́ dìmọ́ wọn ní mẹ́wàá kẹ́ mú wọn balẹ̀ lóbi wọn bá ń fọ̀rọ̀ náà rẹ́rìn káàkiri wọ́n bá sọ dáwàdà pé 19 péré
alákùnrin kan Mọ́kà tá a pìtàn rẹ̀ ń jò ní ìtàn ní tó bá dúró lérí awọ màálù pé ó strong débi pé ó bá dúró lérí awọ mọ́ fàyà mọ́ lẹ́sẹ̀ téèyàn mẹ́wàá bá fa awọ mọ́ lẹ́sẹ̀ kò ní ṣubú awọ ní ọ̀fàyà. wọ́n lóun sọ pé 19 péré ó dẹ̀ fún mi 17 nù wọn, ẹ̀yin ará Mọ́kà yòókù ẹ mú méjì, èmi nìkan 17 ó ti tó fún wọn. wọ́n á sọ dáwàdà, wọ́n sọ dẹ̀wẹ́kẹ́. Ọlọ́run bá tún sọ Kùránì kalẹ̀. Ọlọ́run ní wa ma ja'alna ashaban nari illa malaikatan. Àwọn màláíkà tá a mọ̀, àwọn tá a kó sínú náà mọ̀ ṣe yẹn, àwọn tá a ní wọ́n mọ̀ tí wọ́n mójútó náà wọ́n yẹn mọ̀ ṣe yẹn bíi tiyín malaikatan. Màláíkà mọ̀ ni wọ́n, ẹyọ kan ti tó pa ayé nú dodo wọn, ẹyọ kan nú wọn péré ti tó pa gbogbo ayé rẹ̀. àwa kó 19 síbẹ̀ ẹ wá ń sọ pé mọ̀ mú wọn balẹ̀. wa ma ja'alna iddatahum illa fitnatan lilladhina kafaru. nọ́mbà Ọlọ́run ní nọ́mbà àwọn tá a dá yẹn náà àmọ́ mọ̀ fẹ́ fi ṣe fìtínà fẹ́yìn kèfèrí ni. a fẹ́ fi dà yín láàmú, a ti mọ̀ ń pẹ́ ṣe yẹ̀yẹ́, a ti mọ̀ ń pẹ́ tù sórí ibú mbẹ́. liyastayqina alladhina utul kitaba yazdada alladhina amanu imanan. àwọn tá a ti fún ní tírà ṣáájú ń bẹ nínú àwọn àkọọ́lẹ̀ tá a ti bá wọn sọ wípé àwọn màláíkà tí mójútó iná 19 ni wọ́n. táwọn bá ti gbọ́ ilé ìwọ̀n tí mọ̀ mọ̀ ipò jọ tàwọn olódodo Muhammadu tó tọ́ Ọlọ́run ní ń bá a sọ̀rọ̀. wa yazdada alladhina amanu imanan, àwọn mùmínì tó ti gba Islam wọn mọ̀ mọ̀ pé òtítọ́ lọ́rọ̀ yìí màláíkà dàbí èèyàn. jọ́tà Nábì fojú rí Jìbìrìlù níṣẹ̀dá rẹ̀ gangan, kò rí nǹkan kan mọ́ ní sánmà lọ́tún lósì, ìyẹ́ Jìbìrìlù ló di gbogbo àhòhò sánmà. àwọn akó 19 irú wọn kalẹ̀ sínú náà kọ́mọ kẹ́kẹ́ nìkan máa sọ pé àmọ́ dìmọ́ wọn mẹ́wàá. Ọlọ́run láàbí ṣe fìtínà fún yín ni wala yartaba alladhina utul kitaba wal mu'minun. gbogbo mùmínì tó gbọ́ Ọlọ́run dò ní ṣe iyèméjì. àwọn tá a ti fún tírà ṣáájú àwọn náà ní ṣe iyèméjì ọjọ́ ń ti ń bẹ lọ́dọ̀ wọn. waliyaqula alladhina fi qulubihim maradun wal kafiruna madha arada Allahu bihadha mathala. àwọn àyà yìí wá sọ̀kalẹ̀ láti fèsì fún Wàlídù ọmọ Mùgírà tó ródodo tó wá yíjú òdodo padà lójú gbogbo ará Mẹ́kà ńgbà náà. láti gbà náà ìṣọ̀tá tó ń bá Nabi sallallahu alaihi wasallam tún wá lé sí i, ó tún lé kan sí. nígbà tó tún yá àfáà ní thumma nadhir, ẹnìkan náà tún dìde Mẹ́kà nínú àwọn àgbà wọn ní sọ̀rọ̀sọ̀rọ̀ ni. wọ́n lóun tiẹ̀ lọ sí Syria lọ́dọ̀ àwọn akẹ́kọ̀ọ́ àwọn amòye àtọ̀dọ̀ àwọn Faris. wọ́n lọ kọ́ nípa àwọn ìtàn àwọn ìjọ tó ti lọ lóríṣiríṣi, ó mọ̀ tán pa. tó bá jókòó tí ń bá ń sọ̀rọ̀ dodo kálukú ní ọ̀fẹ́ gbọ́rọ̀ Nadir ibn al-Harith wọ́n ń pè wọ́n dodo rẹ̀ tá Nábì bá jókòó tí máa ń ka al-Qur'an tí Qur'an ṣe mọ̀ tí Qur'an bá sọ̀rọ̀ lọ́sọ́ bá sọ̀rọ̀ bọ̀ yóò pìtàn àwọn ìjọ adàlùlá, yóò pìtàn Fìráúnà, yóò pìtàn Nábì Musa. àwọn ṣe bí ìtàn yẹn làwọn èèyàn ń gbádùn tán fi ń gba Islam náà. Nadiru ọmọ Haris wọ́n náà mọ̀ tán pa ó sì mọ̀rọ̀ sọ, wọ́n náà wá jókòó sí Kaaba bí mọ́ lásìkò tó mọ̀ fi báwọn èèyàn sọ̀rọ̀ láti mọ̀ counter message Ànábì sallallahu alaihi wasallam. òun náà wá jókòó síbẹ̀ yọ́ wá bẹ̀rẹ̀ tán yọ́ mọ̀ pìtàn àwọn èèyàn wá pé ti bíbà láti lè dí èrò tí ń lọ́dọ̀ Ànábì kù sallallahu alaihi wasallam. nígbà tán tún rí pé ìtàn nìkan ò ṣe é mọ́, wọ́n lọ wá obìnrin tí ó mọ̀ kọrin, obìnrin tó mọ̀ ní kọ́tọ́ mọ̀ sájẹ́ ṣe àti lù àti gbogbo nǹkan tí ó lè gba attention àwọn èèyàn tí wọ́n fi ní fẹ́ gbọ́ al-Qur'an. tá Nábì bá ti wá bẹ̀rẹ̀ sí ní máa ka al-Qur'an àwọn náà bá bọ́ sẹ́gbẹ́ kan, wọ́n máa mú obìnrin káàkiri, wọ́n máa kọrin kérò lè bá àyà wá ọ̀dọ̀ tiwọn. ẹ rí i pé àìlẹ́kọ̀ọ́ àtàyè nílà káyì náà ni tí ń bẹ lọ́wọ́ yín bá ṣùọ̀ fún yín kí lè tẹ̀ ń dé tẹ̀ ń dọ́gbọ́n. kò sí nǹkan kò sí làwọn tó ń pèpè síbi àṣà ìṣẹ̀ṣe ẹ fún wa ní ntọ́jọjú níbi ìṣẹ̀ṣe tó bá jọjú tó bá jòdòdó àwọn èèyàn wà. ẹ gbọ́ ohun kan ní al-Qur'an fi pe àwọn èèyàn, kódà ohun kan ní Bíbélì fi pe àwọn èèyàn tí dodo wọn fi ṣẹ̀ṣe lẹ̀ nílẹ̀ Yorùbá. ohun kan ní ọ̀làjú ìwé ká lajú ká lọ lu èbó ká ṣe dodo ẹ̀ tọ́mọ Yorùbá rí. ohun kan lọ̀làjú àti sáyẹ́ǹsì fi pe àwọn èèyàn kúrò níbi ìṣẹ̀ṣe tí kálukú fi ń gbàgbé ọ̀rọ̀ lé. tẹ́yìn náà bá ní ntọ́jọjú níbi ìṣẹ̀ṣe ẹ fi pe àwọn èèyàn padà, kò sí ntọ́jọjú ń bẹ̀, kò sí ntóníláárí ń bẹ̀ ni. nígbà táwọn olóòṣà Mẹ́kà náà rí ntóníláárí mọ́ wọn sá lọ síbi ká máa gbé orin ṣájẹ́ ká máa ṣàfẹ́ káwọn èèyàn gbọ́ al-Qur'an. nígbà tán tún ṣe wọ́n tún lulẹ̀. ọlọ́run ní wàmínà náà sì máa ń yashtari lahwal hadithi liyudilla an sabilillah. ń bẹ nínú àwọn èèyàn tí ó máa lọ ra ọ̀rọ̀ Nadir ibn al-Haris ọ̀rọ̀ burúkú àwọn ìtàn àjàntí èlé ẹsẹ̀ bí tàn lásán làwọn èèyàn ń gbọ́ lẹ́nu Ànábì ní spiritual talk lélẹ́yìí tí ń tún wọn lọ́kàn sí. ó yàtọ̀ sí ìtàn ìjàpá àti yẹn níbo tí ò ní lérí tí ò ní nírù tí wọ́n ní mọ́ pàtó kí làwọn kọ́ ń bẹ̀.
bẹ́ẹ̀ ni Utbatu wa Utbatun bidhaka wastaqarru arákùnrin kan náà bẹ tán pè ní Utba ọmọ Rabi'a òun náà ó gbọ́rọ̀ lẹ́nu Ànábì sallallahu alaihi wasallam nínú àwọn àgbà tó ṣẹ́kù Mẹ́kà ni ó gbọ́ lẹ́nu ẹ̀ ibi tí ń gbọ́ àwọn èèyàn wò wọ́n lọ́ọ̀kan ó ṣá jókòó tì í wọ́n ní Ànábì sallallahu alaihi wasallam ó kọ́kọ́ bí pé kí ni ń bẹ lọ́dọ̀ rẹ̀ gan wàhálà yìí pọ̀ awuye lọ́tún awuye ló sì fìtínà lọ́tún pé àwọn náà ti gbé tuntun kan dé kí ni ń ṣẹlẹ̀ kí ló ní fún wa gan kí ló bá wa Ànábì ní jókòó kí n kan tí mo bá wá fún Ànábì wa ń ka alukurani fún láfilá alukurani à ń sọ fún gbogbo aláàfáà àtọlọmọ kí alukurani ni ẹja gbájúmọ́ níbi a ṣe wáàsí alukurani lomi ò ṣe wáàsí ló láti bẹ̀rẹ̀ dé parí wáàsí wákàtí kan wákàtí méjì kò ní sí alukurani ń bẹ ọ̀rọ̀ tí ó sọ àwọn èèyàn délé ríire tí ó fi wọ́n mọ̀nà tí ó connect wọn mọ́ lọ́hùn kí lè ta pàtì orin yìí ní sáá lọ wá jánẹ́sì kan wọ́n ha orin sórí bí mp3 yọmọ dún ni láti bẹ̀rẹ̀ wáàsí dé parí kò sí alukurani yẹn ò sí mọ́ nínú ọ̀rọ̀ wọ́n bá mú wa gan bóyá nítorí ìtìjú làfáà mi ó ṣàfihàn ju káyà kan kó tó parí ọ̀rọ̀ ẹ jẹ́ ká àwọn mẹ́ńtọ́lọ́hún sọ gangan ọ̀rọ̀ Ọlọ́hun gangan ni ẹ jí wọn gbọ́ ẹ jí wọn gbọ́ tiwa mọ́ ẹ ń pẹ́ nǹkan mẹ́rin nǹkan bẹ nǹkan méje nǹkan bẹ ẹ mọ̀ fẹ́ kà fún yín nǹkan méje nǹkan márùn nǹkan mẹ́fà yìí náà sáni alukurani ọ̀rọ̀ Ọlọ́hun gangan já ká fún wọn ó ní hatta yasma'a kalam Allah in ahadun minal mushrikina istajaraka Olúwa ló sọ bẹ́ẹ̀ nínú alukuran ó ní tẹ́lẹ̀bọ̀ kan bá sá di ọ lójú ogun pé ẹgbàmí ẹ ṣàánú mi fa àjírùhù Olúwa ní ẹgbàá kalẹ̀ ẹ má fa burú ṣe o hatta yasma'a kalam Allah títí tí ó fi alukurani yìí gbọ́ ọlọ́mọ ìpẹ́ tá a bá ti gbọ́ táwọn èèyàn bá ti gbọ́ kan mọ̀ ọ̀rọ̀ nkèfèrí bá gbọ́ kan rí ọ̀rọ̀ ńjọ́ la tú kurani fáwọn èèyàn mọ́ wípé odindi kurani ni a fẹ́ tú láti bẹ̀rẹ̀ dé parí kódà tọ́mọ ó bá fi parí ilé kéwú lọ́dún mẹ́jọ tí ń lò ń bẹ̀ kurani láti bẹ̀rẹ̀ dé parí àní tú fún tán àmọ́ select káàkiri fún bẹ́ẹ̀ kurani ọ̀rọ̀ Ọlọ́run gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ tó wá kọ́ tó ti torí ẹ̀ wálé kéwú kò ní rí ìtumọ̀ rẹ̀ gbọ́ láti bẹ̀rẹ̀ dé parí ní dindi ọdún méje ní mẹ́jọ àbí jù bẹ́ẹ̀ lọ tó lò ń lé kéwú ẹ jẹ́ àṣàtúnṣe ẹ̀ Rabi'a náà wá dé àbí wọ́n ti pè wọ́n tún bá tún gbọ́n Rabi'a òun náà dé ó fẹ́ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu Ànábì ní jòkó Kùránì l'Ànábì wá kà fún ọdọ́ débì kan tó yà lẹ́nu kò tiẹ̀ rí rẹ̀ control mọ́ gbà tí Al-Qur'ani ní fasjudu lillahi wa'buduhu ọ̀rọ̀ sùjúdù ṣẹlẹ̀ ń bẹ̀ pé yẹ forí balẹ̀ fọ́lọ́run Ànábì ti forí balẹ̀ báyìí òun náà ṣe wìtì nílẹ̀ ńlẹ̀ ni kèfèrí ni ẹlẹ́bọ ni kọmọdà tó ń forí balẹ̀ fọ́lọ́run ọ̀rọ̀ yẹn ti wọnú ẹ̀mí ẹ̀ jù báwọn yẹn ti wá rí lọ́ọ̀kan pé ó forí balẹ̀ wọn náà sọ fún yín pòpì dán Muhammadu ó tú sí ṣogun sí ó ti gba làákàyè lọ́wọ́ ẹ̀rùn náà òun náà ti ń forí balẹ̀ ìgbà tí yóò kúrò lọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam pé àríyọ tó forí balẹ̀ kí ló ṣẹlẹ̀ tí ó dúró àwọn ọmọ kéékèèké Mọ́kà àwọn ọ̀dọ́ wa tí wọ́n bá rí ní tó ṣe yìí wọ́n mọ̀ tó mọ̀ gba ẹ̀sìn yìí nǹkan kan ó ní òun ò ní tàn yín ọ̀rọ̀ tó ń gbọ́ òun ọ̀gbẹ́rú ẹ̀ rí o òun ọ̀gbẹ́rú ọ̀rọ̀ yìí rí o ẹ tètè wá nǹkan ṣe sílé yìí o ẹ wá nǹkan ṣe sílé yìí o tí rodo Lárúbáwá bá dé tí wọ́n bá lásìkò hajj tán bá eléyìí pàdé wọ́n gbọ́ tiẹ̀ wọ́n gba tiẹ̀ o ìṣẹ̀ṣe wọ́n parẹ́ o ẹ̀sìn àwọn bàbá wọ́n parẹ́ o òun náà jẹ́rìí pé Al-Qur'ani yóò dodo ni àmọ́ lágídí wabnu shariqin wa huwal akhanasu kadhabu jahlin walakin obulisu kadhabu jahlin walakin obulisu ẹni tán pè ní Ibnu Shariq òun náà tí ó kọ rẹ̀ ń jẹ́ Akhanasu Ibnu Shariq àtàbú Jahli gbogbo wọn pápátá wọn jẹ́rìí pé Kùránì yìí dá lọ́rọ̀ eléyìí sọ̀rọ̀ tí Muhammadu lè sọ kò sọrú ẹ̀ rí láti ìgbà tán ti bí tó fi dọmọ 40 ọdún nílùú yìí kò sí gbogbo àwọn ẹ̀gbọ́n rẹ̀ tá a gbédè jù lọ gan àtàwa tá a gbédè dọ́gba pẹ̀lú rẹ̀ kò sẹ́ni tó lè sọrú ẹnu gbogbo wa eléyìí ó lè jọ́rọ̀ rẹ̀ gbogbo wọn jẹ́rìí bẹ́ẹ̀ àmọ́ tòun ti bẹ́ẹ̀ wọ́n ṣagídí ànígbà wọ́n ní àwọn méjì tán dákọ̀ ya tẹnìkan tó sì kẹta àwọn Abu Sufyan Ibnu Shariq Al-Akhnas Ibnu Shariq àti Abu Sufyan àti Abu Jali ó dijọ́ kan láàrin òru alẹ́mọ́júmọ́ tá Ànábì ń ṣe náfílà ní Kaaba wọ́n ń ka Al-Qur'an ń ka sókè a máa ka sókè nítorí ẹni tí ó bá gbọ́ tí ó bá ti torí ẹgbà Ànábì wá ń ka àwọn mẹ́tẹ̀ẹ̀ta lúgọ síbì kan ẹnìkíní kọ̀rẹ́ ẹnìkejì ọ̀rẹ́ ẹnìkẹta kálukú sáà ń gbá Al-Qur'an ní látọ̀kan nígbà tán gbọ́ débì kan tílẹ̀ fẹ́ mọ́ tí kálukú fẹ́ mọ́ wọlé lọ ẹsẹ̀ dà wọ́n papọ̀ lọ́nà níbo ló ti ń bọ̀ kò ṣe é purọ́ pé ibì kan ní kíní kan ó fojú hàn pé Kùránì ló wá gbọ́ tó ń lèmi náà wá gbọ́ ẹnìkẹta náà jẹ́wọ́
tá bá ń bá lọ báyìí táwọn ọmọ kéékèèké wá bá ká ọmọ díẹ̀ pàwọ́ àgbààgbà tá ní kí wọ́n gba ìsìlámù àánà wá yọ Kùránì gbọ́ yọ bá di o ẹ mọ̀jà wa mọ̀ ẹ mọ̀jà tún dánrú ẹ̀wò mọ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta fẹnu kò yóò tún yá ó tún dijọ́ kan àwọn mẹ́tẹ̀ẹ̀ta tún wá kálukú tún wà láàyè rẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ nígbà wọn tún túká ẹsẹ̀ tún dà wọ́n papọ̀ wọ́n tún àti bá ti là ní wá mọ́ ni ẹsẹ̀ bí wọn náà ló ní wá mọ́ ń jò ní bẹ́ẹ̀ kí nìkan mọ́ bu èmi náà gbádùn ẹ̀ mo fi wá wọ́n tún pàdé ara wọn ẹ jẹ́ á síríọ̀sì ẹ má jẹ́ á ṣe kíní ìmọ̀ o àwọn ọmọ wa nígbàgbà tí gbogbo wọn gba ìsìn yìí wọn lọ́wọ́ o ẹ̀kẹta tún wá ṣẹlẹ̀ tí gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta tún bára wọn pàdé náà fẹnu kò pé intatiẹ̀ wá ṣe nísìnyí pé àmọ́ lọ́gun àmọ́ kéde káàkiri mọ́ka pé òkùdán Muhammadu yìí aládùúgbà ni a sì mọ jẹ gbogbo ẹni tó bá gba tiẹ̀ àmọ́ jẹ níyà àmọ́ gbogbo wọn náà jẹ́wọ́ láàrin ara wọn jọ náà pé ọ̀rọ̀ yìí dùn pọ̀ ọ̀rọ̀ yìí dáa pọ̀ gbogbo wọn náà mọ̀ òdodo tí wọ́n fẹ́ tẹ̀lé làáfàá yìí ń sọ pé wabnu sharikin bá a gbogbo wọn kọ̀yìn sódodo wàhúwà àkànásù tí ń jẹ́ Akhnas kàdá Abu Jahlin bẹ́ẹ̀ náà làbú Jahli náà jẹ́rìí sí walakin ublisu gbogbo wọn lágídí ń pa àníṣe tiẹ̀ wa kayfa la wàhúwà kalamullahi kílé tí ò ní dùn kílé tí ò ní dá ọ̀rọ̀ tẹ́ pọ́lọ̀ ń lọ sọ kìí ṣẹ̀dá ọba tó dáa jùlọ tó mọ̀rọ̀ sọ lọ́sọ munazahun anihilati ishtibahi munazahun anihilati ishtibahi ọ̀rọ̀ tó mọ́ kanga ọ̀rọ̀ tí ò ní dàrúdàpọ̀ nú ọ̀jọ̀gbọ́n kan ní al-Qur'an láti bẹ̀rẹ̀ dé parí tọ́lọ́wọ̀n ọba fẹ́ràn Nabi Muhammad sallallahu alayhi wa sallam al-Qur'an tó yẹ pé bó ti wà yìí akànhé níjọ́ kan nìkan kàn hé ní dẹ́sàtì kan wọ́n gbé síbẹ̀ àárín dẹ́sàtì ni ọ wà kọ́lọ̀ mọ́ fi rẹ̀ dá kankan kọ́kàn jùlẹ̀ láti sánmọ̀ kọ́ bọ́ọ̀lẹ̀ láàrin òru mọ́júmọ́ kẹ́nìkan ó sì lọ́ọ́ gbé láàrin dẹ́sàtì kó sì kà á láti bẹ̀rẹ̀ dé parí yóò dá lójú pé eléyìí kò sẹ́dá tó sọ Ọlọ́run ni ó sọ kẹ́nìkan kan mọ́ fi jíṣẹ́ fún wa táàmù ní àbóhùn ló lọ́ọ́ hùn bì kan ni kákan bá a pàdé nínú dẹ́sàtì káka láti bẹ̀rẹ̀ dé parí tòun ti bẹ́ẹ̀ ìlàkàyọ̀ sọ fún wa pé eléyìí kò sẹ́ni tí ó sọrú ẹ̀ lórí ilẹ̀ yìí Ọlọ́run ni ó sọ kalẹ̀ síbi kódà bí òṣojú wa nígbà tó sọ kalẹ̀ ká tó wá pé olódodo ló fi rán anabi sallallahu alayhi wa sallam ó ní yáàdì ilà lẹ́tì húdà ha akiwamu Kùránì yìí ní fi ní mọ̀nà lọ sí ojú ọ̀nà tí ó tọ́ jùlọ bihi yutọ̀ wá bihi yóò ta sọ́mu bihi yutọ̀ wá bihi yóò ta sọ́mu bihi pẹ̀lú al-Kùránì yìí ni yutọ̀ ọ̀hún láàfi tẹ̀ lọ́lọ́run láàfi rí tẹ̀lé wà bihi yóò ta sọ́mu pẹ̀lú al-Kùránì láàfi rí bí dìmọ́ okùn Ọlọ́run ọba wa huwa ladayna habluhul matinu al-Kùránì yìí ní jẹ́ okùn Ọlọ́run ọba tó yìí tí ò ní já láíláí tí ń bẹ láàrin wa na'buduhu bihi wa nasta'inu na'buduhu bihi wa nasta'inu pẹ̀lú al-Kùránì yìí la fi ń sin Ọlọ́hun wa nasta'inu pẹ̀lú rẹ̀ náà la fi ń wá ràn lọ́wọ́ lọ́dọ̀ Ọlọ́hun yẹn pé lẹ́yìn ìjọsìn tá bá tún dààmú dààbò nínú bùkátà tá bá ti ka al-Qur'an bùkátà dẹ̀ mọ́ bíyá kí lọ ka nínú Kùránì tí kú tọ́ka kò sí ìtẹ́ ẹ̀ka tẹ́lẹ̀ fi ṣe wòsàn bẹ̀ kò sí ìtẹ́ ẹ̀ka kódà àwọn èèyàn nímọ̀ nípa al-Qur'ani yìí débi pé wọ́n mọ tí inú yẹn bá dàrú pé inú mi dàrú ìgbẹ́ngbẹ̀ mi kò sí tọ́ílẹ̀tì ń bí wọ́n tún mọ tá a tún kà sí nínú Kùránì wọ́n máa àyà rẹ̀ kí tẹ́ bá tún ká àyà báyìí yọ lọlẹ̀ títí tó fi débi tí tó ti lọ sí ní tó fẹ́ ṣe nínú al-Qur'ani kan yìí náà eríṣiríṣi nǹkan lọ́lọ́run fáwọn èèyàn mọ́ ń bẹ̀ àwọn kan àyà náà ní pé àyà báyìí tẹ́ bá ti hàn ẹ bá ti ṣe nǹkan báyìí yọ́dẹ̀ máa ṣe yóò sì máa ṣe tòótọ́ torí ọba tó sọ̀rọ̀ kì í ṣẹgbẹ́ wa ọ̀rọ̀ tó sọ ìmọ́lẹ̀ ló fi sọ ìkẹ́ ńláńlá ló fi sọ gbogbo ìgbà tá a bá sádi ìkẹ́ àtìmọ́lẹ̀ tí ń bẹ ń bẹ ọ̀nà mọ̀ là fún wa tá a bá sádi ìkẹ́ tí ń bẹ ń bẹ a máa rí ìwòsàn a máa rí ìtúsílẹ̀ nínú gbogbo ìṣòro wọn ni wà bíhi wà nasta'inu a sì mọ wà ìrànlọ́wọ́ Ọlọ́run ọba pẹ̀lú al-Qur'an wa huwa alladhi la tanqadi ajaibu ìkànnà àfáà àti mọ̀mọ́ ńlẹ̀ yìí ní Emirate ń bí ìkan dá àwọn kan láàmú nínú àwọn ẹbí rẹ̀ àwọn àbúrò rẹ̀ ìkan dá àwọn láàmú nílé tẹ́ pé gbogbo bí tí wọ́n kó tírà sí àtìwé nínú ilé àwọn ṣẹ́fù wọ́n kàn discover níjọ́ kan wọ́n rí i pé ìkan ti jẹ lálàsí sí gbogbo wọn lára nínú láti inú wá wọ́n á dààmú wọn kó gbogbo tírà waste ó ti bàjẹ́ ìwé ti bàjẹ́ wọ́n jẹ ọ̀pọ̀lọpọ̀ nǹkan làáfà àwọn ẹ̀gbọ́n lọ́jẹ́ fún wọn ní wọ́n sọ fún wọn pé ìkan dà yín láàmú
ẹ mú àyà báyìí nínú al-Qur'an àti àyà báyìí àti àyà báyìí ẹ kọ sínú ìwé kan ó yẹ ewé ẹdè mọ́bì kan nínú ilé ikán ò tún wọnú ilé mọ́. wọ́n ní pẹ̀lú ògùn ọlọ́mbọ́lọ́m fẹ́ láìgbà táwọn ti ṣe kínní yẹn ikán ọ̀dà àwọn olóògùn kankan sí ikán ò wọnú ilé yẹn mọ́. al-Qur'an náà àyà al-Qur'an tá a jọ ń kà náà ni Ọlọ́run fáwọn èèyàn mọ́. tọ́lọ́run fi ń sọ fún kan Ọlọ́run sọ̀rọ̀ kan nínú àwọn tí ọlọ́gbàgà Balkisu wá kọ́ ni qala alladhi indahu ilmun min al-kitab. nígbà tí jíbe Balkisu ń béèrè lọ́wọ́ àwọn àlìjànú pé ta ni ó bá mi gbàgà Bilkisu, Suleimanu sọ pé ta ni ó bá mi gbàgà Balkisu wá nísìn kó tó di pé Balkisu ó dọ́dọ̀ mi. Ifritun min al-jinni àlìjànú kan tó burú gidigidi òun ni èmi ò gbèdé nísìn qabla an taquma min maqamik kó tó dìde láyè tó wáyé wa inni alayhi laqawiyyun amin máa gbèdé agbára mi ká òdè lámọ́ nìyẹn. Wa qala alladhi indahu ilmun min al-kitab ẹnìkan tó ń wà ń bẹ̀ tó ní ìmọ̀ nípa tírà ewu tọ́lọ̀ fi ròyìn ẹ̀ ó ní ìmọ̀ kan ilmun ìran àmọ̀ kan àbí nákìrà náà wọ́n yà kọ́ ilmun ìran àmọ̀ kan tí ò common ìran àmọ̀ kan tó jọjú àmọ́ o kìí ṣe màlìjẹ̀nu kìí ṣe mọ̀ọ́dán min al-kitabi nínú tírà náà ni ìmọ̀ yẹn wà nínú ìwé wọn náà ni ìmọ̀ yẹn wà. wọ́n ní àná àti kabihi qabla an yartadda ilayka tarfu kó o tó ṣẹ́jú pé èmi ó gbèdé kó o tó yíjú lọ́tún sósì máa gbèdé nísìn eléyìí lóhùn ó gbèdé kó o tó dìde bí ó ti pẹ́ jù èmi ó gbèdé ní tó fi gbé àga náà níjọ́ náà kìí ṣe náà o nínú tírà náà ló ti mú un jáde tírà tó wá lóore ju tírà ọjọ́ náà lọ al-Qur'ani tá a gbé dání yìí kò wá ṣe ní sí ní tán fi gbàgà ń bẹ̀ kò ṣe wá ní sí tí wọ́n fi kánà kó ń bẹ̀ kò ṣe wá ní fi tán fi tún ayé ṣe ń bẹ̀ kódà ń tà fi bẹ́ lọ́n pé bá mú ń bẹ nínú al-Qur'an. wa huwa alladhi la tanqadi ajaibu tírà ni tó yẹ sí pé àwọn àríṣèmọ̀ tí ń bẹ ń bẹ kò lè tán láíláí. wala yadillu abada musahibu wala yadillu abada musahibu ẹni tó bá fi Qur'ani ṣọ̀rẹ́ tó dún ní mọ́ ní gbogbo ìgbà kò lè sọnù. Mu'jizatan baqiyatan ala al-mada mu'jiza ni ìdánilágara ni nke múrú ẹ̀ wá wò tẹ́nìkan ní rírú ẹ̀ mú wá ala al-mada táyé bá ń jáyé hatta ila al-waqti alladhi qad wu'ida hatta ila al-waqti alladhi qad wu'ida títí di ìgbà tó lu aṣàdéhùn pé kò ní sí Kùránì ńlẹ̀ mọ́ tá Nabi sallallahu alaihi wasallam ní wọ́n padà gbé al-Qur'ani ńlẹ̀ tí ò ní sí mọ́ tá wà tá ní rí mọ́. Ọlọ́run ẹnu wọn tá wí mọ́ṣáájú ṣe wá láǹfààní yóò wúlò fún wa láyé àtàlùkìyámà àtúmọ̀ tẹ̀síwájú kọ́lọ́run fún wa lẹ́mìí kó fún wa lálàáfíà kó fún wa ní ìmọ̀ àti ìmánì Ọlọ́run fún wa lálùbáríkà nábì o ṣe wá lọ́mọ lẹ́yìn rẹ̀ rere jẹ́ àríbi jàǹfààní ìpẹ́ rẹ̀ kó sì pẹ́ wa tó bá dijọ́ àlùkìyámà nínú ọmọ lẹ́yìn rẹ̀ ni ó já òun ni ó já tẹ̀lé wà lìjẹ́nnà ọlá títóbi Ọlọ́run ọlá àánú Ọlọ́run. اللهم صل على سيدنا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك أعلى الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.